Jòsí wá ń sọ fún Díọlá ó ń sọ fáwọn tó wà sàkánì ẹ̀kan mọ́ farawé mi èmi tí mi lọ́kọ ńlé ó lémi tí mi lọ́kọ kan mọ́ farawé mi ìyẹn jo fírèmù yín kó lè mọ̀ pé Jòsí tó ń bú mi pàdí lèmi àti Jòsí ẹ̀ fi Jòsí lẹ̀ Jòsí ń bú mi Jòsí mọ̀ pé ẹgbà ń bẹ lọ́wọ́ mi ó mọ̀ pé mo lè fún gbẹ ó mọ̀ pé mo lè tú sí rí wọn ó mọ̀ sẹ́rí ní tó wá ṣe lánàá ó ti mọ̀ pé mo ti sọ wípé ó ń bọ̀ wá sí fake apology for public I've said it ẹni tó bá wo show lálẹ́ ọjọ́ tí mo sọ̀rọ̀ lálẹ́ jẹ́ tàbí jẹrin mo ní jo frame ń bọ̀ ó ń bọ̀ wá sí fake apology that apology tó ń bọ̀ wá ṣe kì í ṣe pé ó ṣe dénú ó ti sọ̀rọ̀ sí àwọn everybody lábẹ́lẹ̀ wípé wọn ò mọ òun ni tí wọ́n bá mọ òun á ṣe wèrè fẹ́ everybody tí wọ́n ń bẹ̀ pé kó tiẹ̀ ní sùúrù kó jẹ́ kí owó tó fẹ́ gbà kó tẹ̀ lọ́wọ́ ná owó tó fẹ́ gbà yẹn kó jẹ́ kó kọ́kọ́ tẹ̀ lọ́wọ́ ná kó tó ṣe wèrè fún gbogbo èèyàn ó ní wọ́n fẹ́ máa control èló ni booking phone tó fẹ́ máa ṣe kinní kan gbogbo wọn yẹn ó ní wọn dáhùn mọ̀ ni tó ń bá òun máa fira hàn wọ́n ó sẹ́rí jíjáde tó kọ́kọ́ wá ń ta sí yín irú èèyàn tó jẹ́ gangan ló fi hàn yín yẹn wàláhì ilẹ̀ àti ẹni kí Jòsí gbé bíbélì kò tiẹ̀ kọ́ ní tí ò mọ bíbélì oògùn tó fi gbé kiri mọ́tò ni kò fi búra tí ò bá sọ bẹ́ẹ̀ wọ́n bá a sọ̀rọ̀ ni pé kó kọ́kọ́ fi ìwà rẹ̀ yẹn pamọ́ torí owó tó wọ̀ lọ́wọ́ Naira Marley ṣé bí Jòsí fẹ́ ṣèyàwó Jòsí mọ tí mo mọ̀ ara ń já ló fi ń ta sí mi ó sì rí mi pé mi ní òkè kí n tó sọ̀rọ̀ ní ìtí ìtútán ó ti ń bú olóhùn olófò Jòsí èmi ló ń bá wí Jòsí respect mi mo ti lọ́kọ o máa fi madam sókọ mi o máa fi madam sí kò dẹ̀ ṣe rí torí owó tí Jòsí fẹ́ gbà ṣe rí apart from that gift they are giving him on the live stream no because of the royalty tó wà lọ́wọ́ Naira Marley ló ń dúró dé fáàtì owó ọwọ́ Naira níjọ́ tó lọ sí ọ̀dọ̀ tó ṣe interview pẹ̀lú Punch newspaper tí Jòsí sọ tó purọ́ pé òun ò ṣe interview Jòsí ṣe interview ṣe bí àwọn búùkì yẹn náà bọ́ tàǹjẹ́ náà sẹ́rẹ́ ẹ̀yin èèyàn gan ẹ̀ máa ń ṣẹ̀mọ̀ ẹ̀yin gangan máa ń ẹ̀ máa ń gbàgbé nǹkan nígbà tí mo jáde tí mo nírọ́ ni Jòsí pa búùkì jáde àwọn tíìmù wọn nírọ́ ni pé Jòsí ò sí mo ní Jòsí ṣe interview Martins ló pe wọ́n pé ṣé ẹni tó yẹ kó fẹ́ gbowó lọ́wọ́ ẹ̀ ṣó yẹ kó tún máa sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn jáde nítorí Naira Marley búra pé kò pè yín ẹni tí mo ló ẹnìkan pè wọ́n is Martins kó lè mọ̀ pé mo ní mò ń so ẹ lọ́wọ́ lẹ́sẹ̀ mi kàn láburú láti sí fún wọn kò sí tí mọ̀ nípa ẹ̀ tó bá rí mi tí n bá lọ fáá kó ṣe pé mi ò ní information dey but I'm just watching you mo kàn fi yín lẹ̀ mo kàn fi ẹ́ lẹ̀ torí ọ̀rọ̀ àgbà bí òṣè lówùrọ̀ gbogbo jẹ̀bẹ̀tẹ̀ ṣe ń pín tí búkì ń pín tí gbogbo wọn sọ yìí sáwọn tíìmù wọn critical madness wọn nǹkan náà da kéèsì Mohbad rò sáwọn critical madness yẹn sáwọn kan náà ba kéèsì Mohbad jẹ́ sáwọn kan náà da kéèsì ọmọ yẹn rú wọ́n tún wá ń bọ́ táwọn wá ń parọ́ wọ́n ń ṣe torí pé wọ́n sì ní in control of them mọ́ bàbá ò gba kó control Jòsí ò jẹ́ kán control n tó fàjà láàrin wọn nìyẹn and you people are still there to listen to their lies ta ló gbé wa débi tá a délé ni gbogbo àwọn evidence tó jáde àwọn wo náà bàjẹ́ kí sáwọn critical idiot ni wọ́n láwọn ń ṣiṣẹ́ iṣẹ́ kí ni wọ́n ń ṣe ibo ni wọ́n gbé yín dé tán fi gbé yín débi tẹ́ délé ni ṣẹ́rí nílé ayé yìí
ẹ má jẹ́ kán fún yín. Wọ́n ti mo sọ fún pé kéèsì mo bí bàbá yín bá ń bọ́ta tó bá ń sọ̀rọ̀ kéèsì Mohbad ti lọ. Tó bá mọ̀ pé òun fẹ́ ṣe kéèsì apology kan ló kàn ẹni kó petition kó sùn Wùmí kó dẹ̀ sùn gbogbo àwọn tó wà nínú ilé. But tẹ́ ẹ bá ń sa orí ẹ̀ tẹ́ ẹ ń ṣe bàbá rere bàbá kẹ̀ fún ẹ ń fún ara yín ni ẹni mi tí mo ra ń wòran ẹ kàn ń pariwo ẹ kàn ń sọ̀rọ̀ lásán ni dey play ni ẹni mi tí wọ́n ń wòran. But mo ti pẹ́ lómi náà fẹ́ ṣe show ọ̀pọ̀lọpọ̀ náà ṣàfẹ́ máa sọ torí pé everybody most of people wa go fẹ́ kí kéèsì yẹn tán so that ká lè máa rí nǹkan fi sọ̀rọ̀ lọ. If not so n tó yẹ kẹ́ ẹ wí fún nígbà tó bá ń jáde people public don't need apology. Ẹ ń sọ pé kó máa apologize fún àwọn wo Josie ò lè apologize. Àní ẹni kí bàbá Mohbad Joseph Faloba so bó gbẹ́nu olóbùkù ẹ̀ bọ́ta lánàá ó lóun olófo jẹ́jẹ́ mi mo wà o jẹ́jẹ́ mi mo wà o ṣé mọ̀ pé mi ò sọ̀rọ̀ lánàá mi ò dẹ̀ jáde ọjọ́ ìbí mi ni mò ń ṣe mo sì ń ṣe mọ́ ní mu mi jẹ́jẹ́ torí lẹ́yìn kí n sùn kí n jí kí n dẹ̀ gbẹ̀pọ̀n tí n gbà láti bí ọdún 4 kí n sì gbẹ̀pọ̀n sójoojúmọ́ mo ń gbẹ̀pọ̀n ṣé mo gbà láàárọ̀ yìí jẹ́ rántí dàbí pé mo gbà rọ alẹ́ àná ni alẹ́ mi gbà láàárọ̀ torí mo máa ń ṣe prayer lóru gbogbo rò ṣe mo fẹ́ ṣe prayer mo fẹ́ fogun oṣù fún gbogbo ogun ọ̀tá alẹ́ ni má dẹ̀yìn kí n fi gbogbo yín bú kí n bù yín wó Josie wá gbọ́ta olóhùn olófò gẹ́gẹ́ mi ni mo wà ọ̀dẹ̀ péré ẹ lólófò Josie olólófò ni ẹ Josie ó dárúkọ ara rẹ ó dẹ̀ folófò sí i ṣé ẹ̀ pé Josie ló tanná wọ́rọ̀ báyìí ògùn fẹ́ pa ẹni tó bá ní mo ṣe ń sọ̀rọ̀ sí Josie yìí tí ìbọn ta o mo kàn wá sọ ń tọ́ ṣe ní tó mọ̀ pé mo mọ̀ tó ò fẹ́ kí n sọ ṣe rí Josie tí n bá parọ́ mú ẹ tí ò bá sí pé ẹ rí wípé Josie wá tàn yín níta lánàá ni ẹlẹ́dàá Josie á dáa fún mi but evidence rẹ̀ bá shock pé apology fake ni Josie wá ṣe fún yín níta torí owó tó wà lọ́wọ́ Naira Marley ni pé ó péré ẹ lólófo wálé ọjọ́ ayọ̀ rẹ̀ yóò mọ dọjọ́ ìbànújẹ́ fún ọ ni torí pé jẹ́jẹ́ mi ni mo wà lánàá tí ìsọjọ́ bí mi ìta sí yín ó dẹ̀ bọ́ tó abuse mi wọ́n pè mí lórí fóònù tán ní Josie ti ń bú mi níta o mo ní why kí ni mo ṣe fún ṣé mo bá jà ni mi ò sáàsì lórí life ẹ̀ ìbínú yẹn mo gbé wá sí abẹ́ comment section tí mo fi ń fún lépè mọ́ bẹ́ẹ̀ mo ṣe bọ́ block mi ni kí n tó bu èyí tó gbá káàtì mi ìwà máa tó gé èpè mọ́ ẹ ìbínú yẹn mo wá sábẹ́ comment section lánàá tí mo ṣe ń fún lépè Josie ẹni kó búra oògùn mọ́tò tó fi ń búra yẹn kó búra pé apology tó wá ṣe fún ẹ̀yin èèyàn ń ta lánàá ẹni tètò òótọ́ ló ṣe ó ṣe because of owó wọn ti bá wí ní kọ̀kọ̀ wọn ní kó shut up ó ń lérí mọ́ everybody yín ní evidence rẹ̀ wà. Josie rò pé mi ni mò ń fún ìyàwó ní àbí ó rò pé ìyàwó ẹ̀ ló ń fún mi ní information dey play ọkàn fìyà jẹni ẹlẹ́ni dànù n tó ṣe ń tara nìyẹn kò mọ ibi tí information yẹn ti ń wá obìnrin tó sẹ́ndì ìhòòhò sórí fóònù ẹ ọmọ tí Mohbad fẹ́ rí torí mo máa ń gbọ́ pé àwọn òpònú kan wà àwọn apọ̀dà wọ́n máa ń sọ̀rọ̀ wípé tí bàbá Mohbad bá ní ìyàwó tó bá dógbówó tó ń fi owó kó bá àkówó lọ sílé obìnrin kó lọ máa fi dóbò ṣé yẹn ni justice for Mohbad ẹ máa dì gan ẹ mọ̀ pọ́pọ́lọ tó lọ́ ló máa ń sọ bẹ́ẹ̀ nígbà tẹ́ ẹ bá fúnyàn lówó ibi tó bá yẹ kó fi owó rìn thank you everybody ibi tó bá yẹ kó fi owó rìn tó yẹ kó fi owó yẹn ṣe owó tó yẹ kó fi pamọ́ òfin dóbò ṣé nínú àwọn obìnrin tó ń gbé kiri yẹn ṣẹ́yìn mọ̀ bóyá wọn ará bí wà nù wọn bó ni justice fẹ́ wáyé báwo ló ṣe fẹ́ síríọ́sì àwọn ọlọ́pàá tó yẹ kó ṣe gbogbo ibi tó yẹ kó fowó rìn tí ò fowó rìn bẹ̀ tó náà jẹ odidi 200 million ààrí autopsy kò jáde toxicology blabber DNA test gbogbo ẹ̀ lambasi wọ́n ti wọ́ gbogbo ẹ̀ ó ná 200 million tán Josie wá bọ́ta jáde tó wá apologize fún yẹn ẹni kó fi òbúra wípé apology sòtọ́ ló wá sí ń ta lánàá. ní Mohbad ń fẹ́ ọmọ yẹn wọ́n ní mọ́lẹ̀ ti déètì ọmọ yẹn rí tàbí bóyá mọ́lẹ̀ ti toast ẹ̀ ìsídà kó toast ọmọ yẹn tàbí pé àwọn dẹ̀ mọ̀ pé bí ọmọ yẹn ṣe yáàdì
tọ́rọ ọmọ yẹn ti bímọ fún yàn ó ti bímọ ọmọ yẹn dẹ̀ kéré bàbá Mohbad tún déètì ọmọ yìí ó ń sẹ́ndì ìhòòhò búra pé kò sẹ́ndì òbò sí ẹ lórí fóònù pàmò yìí ò túwẹ́ẹ̀kì fún wọn bàbá Mohbad pé kò túwẹ́ẹ̀kì fídíò yẹn wà níbi tọ́mọ yẹn ti ń túwẹ́ẹ̀kì túwẹ́ẹ̀kì orí rẹ tó burú jẹ́jẹ́ mi ni mo wà o èmi ò rárá bú fún yan o jẹ́jẹ́ mi ni mo wà sọ pé mi jẹ́jẹ́ mi mo wà ta lánàá o mi ò rí mi lórí platform ẹ o dẹ̀ ń bú mi o ń pèrè ẹ lólófo lánàá oníwọ̀jò sí olófo èmi mọ̀ pé o mọ tó ṣẹlẹ̀ ara ń ta ó ti mọ̀ pé ń bẹ̀ speaker àní o búra wípé ọ̀rọ̀ tí mo sọ yẹn o pé ọmọ tí Mohbad ti tó sì rí bóde ẹ̀ tí ẹ̀ fẹ́ rí yẹn lady tó ti bímọ rí ọmọ kọ́mọ yẹn ti bímọ rí pé kò ṣe tuẹ̀ tán tún wọ́nu ẹ wípé ọmọ yìí ṣe bọ́mọ ẹ ti fẹ́ rí ṣe bọ́mọ ẹ ti rún ọmọ yìí rí jòsí kí ló sọ ayé jòsí ta ó tún gbá spíkà ohun tó ń jó jòsí lára tó fi ń bú mi lẹ̀ ń wò ó mọ̀ pé mo tún ti ní evidence tó sókè. láì kí n mọ̀ bọ́ta jòsí kí n mọ̀ jáde wọ evidence ṣókì lẹ̀ everyday ni wà lẹ́kọ̀ọ́ síbi tó ọkàn máa kara mọ́nú ilé ọlọ́run kó kàn máa lọ fún woman tó wà nílé lẹ́rùn pa torí ọ̀rọ̀ pọ̀ ló fún mi ní information ni. gbé tẹbí ilé ibòmí lọ ń gbé Ìkòròdú dẹ̀ ní woman yẹn wá sóòdì àfọ̀bó ló ti fẹ́ rí fóònù ẹ̀ wàá mọ̀ pé wàá mọ̀ pé kí ni wọ́n máa ń pè náà aṣọ tó bá kángun ségun aṣọ tó bá kángun ségun òun ni wọ́n ń pè ní kíni náà ń pè ní jẹ̀pẹ́ wàá mọ̀ pé aṣọ tó bá kángun ségun náà ń pè ní jẹ̀pẹ́ bàbá Mohbad mo kọ́ tán pé jòsí ni dẹ́ńbẹ̀ ọlọ́run dẹ́ńbẹ̀ náà pé ó ń fẹ́ woman kan ládùúgbò wọn bẹ̀ wọn woman tá à ń sọ ẹ̀ ìyàwó ilé ni ó ń fẹ́ àwọn ìyàwó ilé méjì kan ẹni kí jòsí bọ́ta èmi ò ní tí n bá rárá bù fún ọ bíbélì mi dà níjọ́ ìyàwó mi wàá rí pé news máa tó gbé jáde èmi ò so ní rọ́bì tiyín mẹ́ta ni mo kó mo gbé bible mo gbé quran mo dẹ̀ gbé odùfá mo gbéwì odùfá mo gbé quran jẹ́ tó fi kùránì mẹ́ta ni mo kó ìwé odùfá mi wà nínú bẹ̀ ó rà pé wà ń ta mi tí mo ti ń kà ó wà mi tí mo ti ń kà ó wà ní living room wo mẹ́ta ni mo kó mẹ́ta ni mo kó ẹ̀yin lẹ máa ń pretend news máa tó gbé jáde ẹ̀yin lẹ máa ń dẹmọ gbogbo àwọn àbúrò mọ́ mi muslim ni wọ́n àwọn ẹ̀gbọ́n mọ́ sí mi christian àwọn tó má rí wọn alága ó kọ́kọ́ ló kó pamọ́ mo ní ẹ ṣọ́ra yín o kí lẹ̀ ń kó pamọ́ wò ó mo gbà gbọ́ máa wò ó so ti rí ilé tó gàjẹ́ lódùfá ètò wà ló sì yẹn kọ́ ẹ má bínú mọ́ odùfá yẹn ga ju ti kùránà àti bẹ́ẹ̀bù ẹ̀ báwo ló ṣe jẹ́ bẹ́ẹ̀ mọ́. àtúntò because of pé ẹ mọ̀ wọ́n ṣe ẹ mọ̀ páwọn tiwa lélẹ̀ kíkùn rẹ̀ odùfá nù ẹ̀ mọ́ ó ní ológa jù ilé tó gàjẹ́ lódùfá ètò wà ló sì yẹn kọ́ ẹ má bínú mọ́ odùfá yẹn ga ju ti kùránà àti bẹ́ẹ̀bù ẹ̀ báwo ló ṣe jẹ́ bẹ́ẹ̀ mọ́. àtúntò because of pé ẹ mọ̀ wọ́n ṣe. jẹ́ àfilẹ̀ bẹ́ẹ̀ máa post ẹ̀ later èmi mẹ́ta ni mo kó tán tún wá ṣe newspaper wá wọ́n wá ṣe interview fún mi ẹ̀yin lè máa ń dẹmọ tẹ́ máa pera yín ní kristẹni tẹ́ máa dẹmọ o ní mi mọ̀ bí newspaper ṣe gbọ́ jòsí tí n bá ti parọ́ mọ́ ẹ bíbélì ni ìwọ náà lọ gbé ògùn fúra nínú rẹ̀ lọ gbé ògùn kó wá fi búra wípé ọ̀rọ̀ tí mò ń sọ yẹn mo parọ́ mọ́ ẹ ọmọ tí Mohbad ti déètì rí o tún ní ìgboyà láti ti máa tó sí ọmọ yẹn máa fi ọmọ yẹn òun fẹ́ débi pé ọmọ yẹn ń twerk fún ẹ débi pé wọ́n ń sọ fún ọ wípé ọmọ yìí ṣe bọ́mọ ẹ ti rún rí tiẹ̀ rí dòsí but ó sọ̀rọ̀ rẹ̀ jáde
n tó wí ni wípé kò ní mínì kò ní túmọ̀. Wùmí tó lò ní mẹ́ni àṣírí ẹ lọ́wọ́ sọ̀rọ̀ pé Wùmí ya wèrè àìfàìmọ̀ gan kó má ti jẹsẹ̀ Wùmí gan rí. Okay, tún wá búra mo tún fi mí fún ọ. Má àwọn kan wà ní àdúgbò ẹ tó jẹ́ ọkùnrin ìyàwó ilé méjì kan wà tó ń fẹ́ ṣé mo tún purọ́ yẹn mọ́ ẹ Bíbélì ni Kùránì rè Odùfà mi wà bá búra bó bọ́ta ṣé bí n tó mọ̀ pé mo mọ̀ nìyẹn tára fi ń ta ọ́ tó fi ń bọ́ta lánàá jẹ́jẹ́ mi mo wà tó ń bú mi tó lólófò ní ọ́ lọ́jọ́ ẹ̀yẹ tèmi tí mò ń sọjọ́ bíi tèmi lọ́wọ́ tí mo tún sọ nímù lásìkò tó sọ yẹn mò ń gbẹ̀pọ̀n lọ́wọ́ pàpàpà mò ń gba pàpàpà lọ́wọ́ wọ́n wá mẹ́sẹ̀jì mi pé Jòsí mọ̀ ń bú mi ń tà mo ní kí n mo tún ṣe fún Jòsí mọ̀ láìkì mi gan Jòsí mo ti bọ́ ọmọ ẹ lọ́wọ́ ṣé o láìkì ìdí mi ni ìdí mi tó ṣe bàǹbàǹ ẹ̀yìn sì lè jẹsẹ̀ rẹ torọ́ ti kárùn èmi ò jẹ gbàrọ̀gùdù ò lè gorí mi ajá àtẹran ò lè gorí tẹ́ni ọmọ ológo mo ní kíláàsì gan mo ní kíláàsì mo wà too classic mo dẹ̀ gbéraga gan mo gara gan mi jẹun ẹni mi ọkùnrin ẹni ọkàn ò lè gàyà mi that's why tó fi rí mi tí mo fi dúró fódìdí ọdún mẹ́fà kì í tún sọ ọdún mẹ́fà o let me say 12 years ọdún méjì January 1st n ló pé ọdún méjìlá tí mo ti separate pẹ̀lú bàbá àwọn ọmọ mi mi ò rí márì kí n tún wá sọ pé òkè láàrin yẹn bárabàrà bóyá kélekèle lọ́dún kan ọdún méjì a lè má sí nǹkan ọdún mẹ́ta a lè má sí nǹkan òkè jẹ́ kí ọdún mẹ́ta ń gbà mí ọdún méjì ó ti mọ́ra òkè let me mo fi wá sọ pé láti ọdún mẹ́fà láti 2019 ẹ̀ẹ̀kan péré náà ni akàntọ̀wò ńjọ́ náà ni làwọn pèrè kan sọ di bàríà sórí social media tó ń kárí ajẹ́ kékeré níta àkàntọ̀wò lẹ́ẹ̀kan náà ta kàn wò pé bí a ká sí àmọ́ pé jẹkújẹ lélẹ́yìí tiẹ̀ láti good 6 years mo dẹ̀ dúró tí now mo dúró tí now tí mo rẹ̀sẹ̀ wá marry. I'm the best. If you don't know my value, I know my value. I valued myself. Ẹ lè máa rí mi kí n máa sọ̀rọ̀. I don't have any sex with any man for good 6 years. Tí n bá parọ́, k'Ọlọ́run Olódùmarè kó bínú sí mi. But tí n bá parọ́, k'Ọlọ́run Olódùmarè kó dá mi láre. Ìgbéyàwó mi ò ní dàrú. Kò ní túká gbogbo ẹnikẹ́ni tó bá ń wá kí ìgbéyàwó mi dàrú, kínú ilé wọn máa dàrú, kọ́mọ wọn máa kú, kílé wọn máa dàrú. Ẹni bá bínú sí mi kójú ó tì torí Bíbélì ló sọ bẹ́ẹ̀. Ó lẹ́nikẹ́ni tó bá bínú sí mi lójú yóò tì. Ó ní wọ́n dà bí asán. Ó lẹ́nikẹ́ni tó bá bá mi jà máa ṣègbé. Ẹni tó bá bá mi jà máa ṣègbé tilétilé àtọ̀nà. Bọ̀ tí n bá parọ́ kó dìkejì rẹ̀ kó wá. Ọdún 4 bàbá ńlá kú bàbá ẹ̀ Jòsí. So ìwọ lè mẹ́pọ̀n ẹ dúró. Ìwọ tó níyàwó lé tó tún ṣèrànà níta. So délé o fẹ́ bá yàwó ẹ̀sùn ìyàwó ò gbà fún ẹ. Tó fi jẹ́ pé ajá àtẹran ló ń gbé kiri. Láàárín 6 years ní oríṣiríṣi ọ̀rọ̀ lẹ máa ń sọ lórí social media sí mi. Do you think I'm not happy? I'm happy because of pé mo ń wá èèyàn gidi. Ẹni tó lè tolerate madness mi tí n bá ń bínú. Ẹni tó lè allow mi tí ò ní gba nǹkan tí mo bá ń ṣe lọ́wọ́ mi because most of àwọn tí mo rí wípé wọ́n máa tí n bá fẹ́ wọ́n máa hook me down wọ́n máa hook me wọ́n ò ní jẹ́ kí n lè máa sọ̀rọ̀ bí mo ṣe ń sọ̀rọ̀. And then Sunny fi àwọn ọmọ mi dénú because ṣé èèyàn kọ́kọ́ ni mo rán ní 2019 ọmọ tí mo pè ń sìn Blessing níjọ́ yẹn ó sick ó sì kéré díẹ̀ ìdínà ó wà ní 12 years ó ti wọ 18 ọmọ yẹn ní chronic ulcer wọ́n wá gbé lọ sí Ifẹ̀ ẹni tí mò ń sọ Ifẹ̀ ló ń gbé
mo wá pé jọ ṣó lè bá mi lọ yọjú sọ́mọ yẹn ó ní I don't go out àwọn tí mo date rí bóyá online lásán láti gbà mí date anybody ẹni tí mo fẹ́ sìn ní 2019 láti after 2019 ẹni tí mo date sìn ẹni tí mo fẹ́ sìn náà ni mo date ngbà náà òun náà ni mo date ó pẹ́ gan kí n tó expose títí òun náà ni mo padà fẹ́ bọ̀ àríra wa rí bọ̀ tí nǹkan kan ló ṣẹlẹ̀ ní time yẹn tíṣù fi ṣẹlẹ̀ ṣé you get then after ẹ̀ ngbà tó ń ṣe nǹkan tó múnú bí mi mi ò accept any man mi ò gbà fún ẹnì kankan ẹni tí mi bá tún sọ pé bóyá mo accept ní UK wọ́n ń ṣe rubbish mi ò dẹ̀yìn ò kí fèmí pa ọkùnrin ò lè máa fi mí pa kó máa fi mí wọ̀ kó máa fi mí gbá geography I can't beg man because tó bá bẹ̀ wọ́n tó bá délé tó máa bẹ̀ wọ́n ni and then àwọn fẹ́ wá bá mi kán bá mi láṣepọ̀ kan lọ ni èmi ò dẹ̀ allow anybody láti wá bá mi láṣepọ̀. You think it's easy for me? Mo máa lo omi ju mo máa ń lo omi o omi tọ́lẹ́ẹ̀tì mi ó jìyà gan o wálé omi tọ́lẹ́ẹ̀tì mi jìyà díẹ̀ omi jìyà díẹ̀ ká má parọ́ gbogbo ọwọ́ mi gbà mí báyìí tí nírun bá gbé mi màá máa dárò nínú ilé last year orí thread mi yìí orí thread mi bí ó ní mo ti ṣe birthday mi tí mo dá kéèkì jẹ tí mo dá drink mi mu mo wá sọ fọ́lọ́ níjọ́ náà mo update síta mo ní eating alone mo ṣe gbogbo nǹkan mi alone birthday mi next year mi ní sí alone which is good àtàná náà ti lọ àtijẹ́ tàbí ń tẹ̀tí mọ̀ tán láwọn ti lọ get cake ẹni tí ò mọ bí dáadáa ó dẹ̀ ti lọ ra cake wọ́n get wine sí wọ́n celebrate mi ní wọ̀nba òun àti sàn mi torí sàn mi ti wá bí so therefore ẹni tó bá mọ story rẹ̀ kì í ṣe pé àti marry kọ́ ní issue bọ̀ mi ìfẹ́ ni tó máa fìyà jẹ mí mi ìfẹ́ ni tó jẹ́ pé ó máa gba tí mò ń ṣe lọ́wọ́ mi torí tí mi ìbá sọ̀rọ̀ kò lè dùn mọ́ mi nú mo lè sick but most of àwọn tí mo ń rí àwọn tó fẹ́ gbà lọ́wọ́ mi ni àwọn tó fẹ́ gbà kúrò lọ́wọ́ mi but mo rí pé ó tolerate mi òun gan tó máa ń support mi òun gan tó máa ẹ rí bí mo ṣe máa ń gara ni ìjọ tẹ́ ẹ ti ń sọ ògùn yín mélòó ló ràn mí nú ẹ mélòó ló ràn mí nú ẹ ìjọ tẹ́ ẹ ti ń sọ ògùn mélòó ló ràn mí ìbéèrè ni mélòó ló wọlé ìjọ ẹ ti ń tafà ògùn yín mélòó ló dọ́dọ̀ wa aláì kò lè mọ bí àkọ́ bí ògùn yìí jẹ gúgúrú àtẹ̀pà dẹ́dẹ́ mo lọ fẹ́ babaláwo ọmọ pé ìyàwó babaláwo ni mí èmi gan ọgbà èmi gangan babaláwo èmi mama aláwo fúnra mi èmi àgbà kí ni wọ́n máa ń pè ní èmi ọ̀gbá ń jẹ bàbá onífàkàn lórí mi níjọ́ tí mo wálé tí mo lọ lé yẹn nǹkan kan ṣẹlẹ̀ ní àwọn èṣù gbógun ní jẹ́sọ story yẹn díẹ̀ sí sẹ́rígbà tí mo lọ lé ní May ọjà tí mo kọ́kọ́ dispatch tó lọ sí UK lọ kiri ngbà yẹn tá ọkọ̀ tà tí mo kọ́kọ́ tà pa èmi ò dẹ̀ mọ anywhere àwọn dẹ̀ máa ń dispatch tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n máa ń send travel a dẹ̀ ti ń sọ̀rọ̀ díẹ̀díẹ̀ padà but nkálukú fẹ́ra wọn nkálukú fira wọn nkálukú kan sọ̀rọ̀ bí friend ni you know we are do something like a friend ṣùgbọ́n tí mo wá délé mo wá fẹ́ dispatch pé eléyìí tí mo wá rí bọ̀bọ́ yẹn wá disappoint mi èmi wá pè wọ́n pé ibo ni wọ́n ti máa ń send ọjà pé mo fẹ́ send wá níbo mo wà mo ní mo wà nílé ok ó ní bóyá kí òun wá gbé mi lọ́bẹ̀ èmi ò ẹ̀rù dẹ̀ sì wà fear wà lára mi fear pé mi kì í fẹ́ kéèyàn rí mi pé mo wà ráǹtì torí pé n tó ti ṣe fún mi lẹ́lákọ̀ọ́kọ́ yẹn ó fún mi ní ìbẹ̀rù pé ṣé kò ní set me up so èmi wá kọ́kọ́ tán lọ sí hòtẹ́ẹ̀lì kan hòtẹ́ẹ̀lì tí mo dé tí mo kọ́kọ́ tán lọ mo wá wò pé epo dẹ̀ lẹ́ni yìí máa jó lọ síyàn níyàn bí rí o ní Lagos Island èmi dẹ̀ ni mo wà ní
mo wà ní ìyànà pàjá ni mo wà ńjọ́ yẹn níbi tí mo ti fẹ́ send nǹkan mo wá tán lọ́bẹ̀ yẹn àánú wá ṣe mí pé kò dẹ̀ dáṣá ó wá lóhùn rí mi wá mo ní mo ti kúrò ńbẹ̀ mo ti padà wà ní ìyànà pàjá ṣé ẹ gbọ́ ni pé mo ní mo ti wà ní ìyànà pàjá kódà kò sọ̀rọ̀ ó kàn tó drive wá bẹ́ẹ̀ ni rírí tó rí mi báyìí kò lè sọ̀rọ̀ mọ́ àjọ padà sí hòtẹ́ẹ̀lì mi ó dọ̀bálẹ̀ ni ó ń apologize wípé ẹni tí ò bá rí mi physical ó lóun rò pé èèyàn kan tó ga tó tóbi tó tápẹ́ máa kí tó yẹ pé ó máa sojú bí mo ṣe máa ń sọ̀rọ̀ lọ́nà láì ó ní bí mo ṣe máa ń sọ̀rọ̀ tí mo máa ń ranjú wọ́n ranjú ó lóun rò pé bẹ́ẹ̀ ni mo ṣe rí and then àwọn èèyàn ti sọ̀rọ̀ mi fóun gan ó láwọn tí mo fọkàn sí ti rojọ́ èèyàn kan wà tá a ti ní ìṣù ó ná sọ àwọn ọ̀rọ̀ kan àwọn nǹkan kan ṣẹlẹ̀ nínú àwọn ọ̀rọ̀ yẹn ó ń bẹ̀bẹ̀ ní kí n forgive mo ní mi ì lè fẹ́ mọ́ lájọ tó ti fojú kàn mí kò jẹ́ kí n gbádùn tẹ́lómi máa wò pé bóyá a ti ń fẹ́ra wa tẹ́lẹ̀ bóyá kò possible kéèyàn pàdé èèyàn láàrin 4 months kó dẹ̀ mú date no yes a ti mọ́ra wa láàrin 6 years láàrin ọdún 6 sí 7 tá a dẹ̀ close tá a dẹ̀ kì í jà but ní 2023 ńlá ní ìjà mo dẹ̀ wò pé wẹ̀ mi kúkú fẹ́ràn kankan mi léèyàn kankan lọ́wọ́ àǹdẹ́ sàn mi gbàrà tí sàn mi rí tó béèrè ẹ̀ báyìí tó rí mi tí mo wálé báyìí òun ló kọ́kọ́ béèrè lọ́wọ́ mi orúkọ ẹ̀ ló kọ́kọ́ béèrè pé bo ló wà bó ní kinní kan mo wálé mi àti òṣòro ó wá ní wáì ó ní ẹni tó wá wò ó níyàn kí lórúkọ ìlú iná ní àti Èkó látèkó tó lọ sí Ìkòyí tó wá wò ní Ìkòyí lọ́sùn state àbí sọ́sùn ní Ìkòyí tó wá wò níbẹ̀ ọmọ yẹn ló wá bẹ̀rẹ̀ sí ní pé pé òun náà fẹ́ wá kí òun fẹ́ wá kí ó wá ló máa wá létà mo ló máa wá létà so therefore nílé ayé tá wà yìí bọ́lọ́run ṣe kọ́ nìyẹn we do even tá a ṣe èmi ò fọkàn sí pé a lè ṣe tó bẹ́ẹ̀ èmi fẹ́ ṣe ní bòńkẹ́lẹ́ ni mi mọ̀ pé ó máa fẹjú mo rí i pé mo fìyẹn jọ yá mi torí tí ẹlẹ́ja bá péyàn méjì wàhálà ìgbìyàn ló máa dé tí ẹlẹ́ja bá ní pálí ẹja kan ní máa lo wàhálà ìdèpìlẹ̀ afẹ́ lò tó 5 màálù odidi màálù kan ni mo lò tó tóbi I bought big cow àwọn tán wọ́n tún dìrè lé kò sẹ́nìbọ̀rì tó wá bẹ́ẹ̀ ńjọ́ yẹn tán máa sọ fún mi pé àwọn ò di oúnjẹ lọ àṣe rice àṣe sẹ̀mó àrò àmàlà even omi mọ̀tínà drink gan tún kù níbi tó tún dé nígbà tán ti tán níbi tó surplus dé odidi màálù kan tán èmi gangan tí mo ń sọ yìí lẹ́yìn ẹ̀dọ̀ tí mo mú ní alẹ́ nígbà tí wọ́n ń dín tí mo jẹ mi èrò oúnjẹ jẹ lẹ́yìn rice tẹ̀rí níwájú mi bíbá yìí ọkọ mi náà fún ló gba ni mo fún lóúnjẹ mo wá torí ó máa ń fẹ́ tó bá ti jẹ nǹkan kí n jẹ nínú ẹ̀ nínú oúnjẹ yẹn so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn so kí jòsí ó wá ń sọ̀rọ̀ sí mi pé èmi ò lọ́kọ pé kán má farawé mi ṣé ó mọ̀ pé mi ò lọ́kọ mo ti wá lọ́kọ o jòsí mo ti lọ́kọ ṣùgbọ́n mo ti lọ́kọ o oníkán má farawé mi ní bọ̀ mo ti lọ́kọ àwọn ìyàwó ẹ̀ tó ń bú hello so nílé ayé tá wà yìí tó bá rẹ̀yàn tó fẹ́ dénú ẹjọ́ dira yín mú má wo ọ̀rọ̀ ayé sọrí nílé ayé a máa fẹ́ aládánwò tó bá ń ronú tó bá ń ké tó bá ń sunkún láyé máa ń súgbẹ́ bọ́jú ayọ̀ ẹ ayé tó bá ti rí ní ọjọ́ ẹ̀yẹ tó rẹ́ ni sọ pé congratulation fún ẹ ní ọjọ́ tínú ẹ̀ ń dùn tó ń ṣe ayọ̀ tí wọ́n lè wish ẹ ẹni yẹn ò nífẹ̀ẹ́ dénú ẹni bá nífẹ̀ẹ́ dénú á congratulate ẹ ìdá ọjọ́ ọ̀bí ẹ tó dọjọ́ ọ̀bí tí wọ́n lè wish ẹ happy birthday ó kú oríire wọn ò ní ìdí kan post ẹ kan fún ẹ message lásán kò ní ìdí calls tó dẹ̀ tó ṣèyàwó tí wọ́n congratulate ẹ
tó bímọ tí wọ́n congratulate ẹ tàbí tó graduate tí wọ́n congratulate ẹ irú àwọn ẹ̀dá bẹ́ẹ̀ yẹn ò nífẹ̀ẹ́ dénú ìjọ ṣòro nìkan làwọn máa ń wà àpì ẹni tó bá kí ẹ ní ọjọ́ ẹ̀yẹ lẹ́ni tó fẹ́ dénú mi ò wá bọ́ ọjà jòsí mi ò bú ẹ ó kí mi congratulation gbogbo ohun tí mo ti forí rọ́ lórí ọ̀rọ̀ ọmọ ẹ̀ mi ò dẹ̀ ní kó o kí mi o tún wá ní orí láyà láti lè bọ́ta tó ní olófò ní ẹ orí páyé ẹ̀rún orí páyé ẹ̀ ta orí páyé ẹ̀ Kẹ́hìndé ìwọ ni wàá jí yes ìwọ ni wàá jí ìyá ariwo yẹn ká má fọ̀rọ̀ lẹ́ sọ̀rọ̀ mi orí wẹ̀ ó lóun olófo tó mọ expose ẹ̀ ọmọ tí mo di sí sókè fún àbó òtún ẹ̀kì fún ọ jò í gbé jáde tí ọmọ yẹn sẹ́ndì ìdógbọ̀n fún ẹ tó tú ẹ̀kì fún ẹ tó sẹ́ẹ̀ sí ẹ petition mi sí tó bá tàn mí wá sí Nàìjíríà padà ó kà ẹsẹ̀ kúrò. Àtọmọ hairdresser tí gbogbo kí mi ilé fọ́ nímù wọ́n wá ọ ní ìmú mi orí mo fẹ́ tán use torí gbàgbọ́n bá bẹ̀rẹ̀ school. Let me tell you something ẹni tí ò bẹ ẹjà tó ń bá jà ó fẹ́ kí n lo bíbélì fún ọ pẹ́nikẹ́ni tó bá gbógun tì mí yóò dààmú yóò dàbí asán ẹnikẹ́ni bá mi jà máa ṣègbè tó fẹ́ ṣègbè ni jòsí tó fẹ́ yọ ọmọ ègbé ni oníwo olófo ó dárúkọ mi lánàá wọ́n lọ oníwo olófo tí ń bọ ọjà tó dẹ̀ pé rẹ ní olófo jẹ́jẹ́ mi ni mo wà tí ń gbẹpọ̀n torí mo máa gbẹpọ̀n gan ni mo fẹ́ gbà mo máa gbà di December oṣù 3 yìí mo gbà lójoojúmọ́ torí pé ojú fáàbù yẹn gan mo rí pé ó ti fẹ́ máa gbóná díẹ̀díẹ̀ ọmọkùnrin dẹ̀ mọ̀ bòdó ká má parọ́ ó máa wọ́n náà kì í ṣe súkẹ́súkẹ́ gbogbo fáàbù ló gbóná mo ti ní mo sinmi níjẹ̀rin àti jẹta mo gbà lálẹ́ àná màá tún sinmi léni. ọkọ sẹ́nu ń bí jòsí pé mo tún lọ́kọ ni jo frame sẹ́nu ń bí ọ pé mo tún ti lọ́kọ torí ò ní ìlọ́kọ kán mọ́ farawé mi ìyá ń bí ọ. ọmọ tó fine ọmọ tó fine ọmọ tó fine èyí tí ẹ̀ on block jòsí ọlọ́ngbọ́ olórí kan lọ́dún tí wọ́n lẹ́jọ́ sí jẹ́lọ́sì ni torí ohun tó fi jẹ́ pé orúkọ mi ló dá àgbàdo ló dá kọ mi ó fọ́ ní ìsinmi ni inú ti bí mo ní àbọ̀ ń di jòsí ni sẹ́mi àti jòsí ní ìṣù ní ṣé mò ń bá a jà ní ìmọ̀ àbú jòsí mi ò máa ṣe tó èmi tí ìwà ṣe sóò rárá tí mi ò ṣe sóò mi ò mọ̀ wá sí láìfù rárá ní jòsí wá mú mi bú jòsí ń bá mi ṣe o èmi ló wá dákọ̀ mi lẹ́mi tí ì rí tí ẹ̀rù lẹ́mi tí ì rí tí ẹ̀rù rárá èmi tó pé jẹ́ mi ni mo wà níbi tí ń gba pọ́nrán ju kí n jẹun kí blessing ọmọ mi ó ti mọ gbogbo nǹkan ṣe ó dáa kéèyàn lọ́mọ o ọmọ yẹn ti mọ everything òní ò dáná mi ò mú kọ́ òkèlè ni tí má ti gbòkèlè bá mi sáré sókèlè mo di oúnjẹ bọ̀ ni ti sọ bẹ̀ yóò dáná oúnjẹ fún mi ń jẹun tí bá ti jẹun ìgbà mi ọkọ mi lè lọ dáná ọlẹ́wọ̀n fún mi lóúnjẹ rí pé mo ti sanra lẹ́ẹ̀kẹ́ ẹ̀rí pẹ́kẹ́ mi ti tó mo ti fẹ́ máa yọ ọkùn báyìí mo ti fẹ́ máa yọ ọkùn alẹ́ àná tá à ń jó mo ti fẹ́ máa yọ ọkùn. yéé èmi tí ń gbádùn ayé mi ìwọ tó lùsì mi lójú tì Ọlọ́run ìwọ tó lùsì mi ló tẹ́ Ọlọ́run ìwọ ló lùsì ẹ̀yin tẹ́ ń fi mí pa ẹ̀yin lẹ lùsì ẹ̀yin lẹ lùsì sọ̀rọ̀ èmi fọkọ tèmi toró náà ti ń wá mi tipẹ́ ó ń wéèyàn bíi tèmi.
mi ni kó tó lè mọ̀ jù sí ó lè yà wá àjọgbádùn ni ẹ̀yin tẹ́ ń wojú ọkọ mi ojú ọkọ mi wà ń tà ẹni tẹ́ ẹ dá mọ̀ ni gbogbo yín lẹ mọ̀ kò kàn sára justice for Mohbad ni àwọn kan ní ṣe justice for Mohbad ni mi ò fẹ́ justice for Mohbad o but then tó wà popular person táwọn èèyàn mọ̀ ni àwọn èèyàn kankan mọ̀ dey play lọ́rọ̀ yẹn mọ̀ wà lẹ́ẹ̀kẹ́ bú jù bẹ́ẹ̀ lẹ fẹ́ fún ní frame ni ẹ fẹ́ ra frame fún ni àwọn gbogbo frame jòsí ló máa gbà tán pátá dey play gbogbo frame jòsí lẹ máa kó fún ẹ máa wá ká tẹ́ bá ti rí ẹgbẹ́ jáde wà lẹ́ẹ̀kẹ́ bú jù bẹ́ẹ̀ lọ kò lè dùn á kàn máa rẹ́rìn kẹ́ ẹ fi mí bú kò jẹ́ nǹkan kan torí nínú Yorùbá nation tẹ́ ẹ bú mi tẹ́ ẹ fẹ́ bú mi pa tó sọ̀rọ̀ ni kò ní sọ̀rọ̀ ẹ tó ti gbogbo bẹ́ẹ̀ tí máa ń bú mi nínú Yorùbá nation dey play ọmọ pé àwọn tó bá ti close mọ́ mi ti pẹ́ wọn kò lè jọ wọ́n lójú tẹ́ ẹ bá ń bú wọn tẹ́ ẹ bá ń bú mi tẹ́ ẹ ń sọ oríṣiríṣi kò lè jọ wọ́n lójú wọn á kàn máa wò yín bí ọ̀dẹ̀ ni ẹni tí mi bá gbé ọkọ ẹ̀ tí mi ò bá gbé jòsí nìkan ló lè bú ọkọ mi ní wọn bá wá bí jòsí dà wọn ò jọ forin tákà ni jòsí tó bá bú ọkọ mi èmi ní ọ́fíìsì jòsí nìkan ló lè bú ọkọ mi tí máa dá lóhùn sọ lẹ́yìn tó kù ẹ gbádùn jòsí so ọ̀rọ̀ tí mò ń sọ lọ ìyàwó àwọn máa nǹkan wà ládùúgbò jòsí sẹ́yìn pé mo sọ́rí àwọn yẹn náà wá fẹ́ jọ jòsí sùn mí wọ́n ní jòsí wọ́n dẹ̀ ti ń kìlọ̀ fún mo lọ́wọ́ padà lu mọ́gùn onímọ̀ọ́sẹ̀rẹ̀ jòsí ń fẹ́ ìyàwó ilé méjì ó fún kan lówó ẹni kí jòsí mú fóònù ẹ̀ wá evidence is ṣókì lórí fóònù jòsí ó wá fún yẹn ní owó ó wá ní ìyẹn wá lọ ṣerun bí tó ti ń yarun ó ń sẹ́ndì gbogbo bó ṣe ń yarun sí jòsí ọkọ yẹn rí lórí fóònù ẹ̀ pé jòsí ló ń sẹ́ndì ẹ̀ sí wọ́n dẹ̀ ti kìlọ̀ fún oúnjẹ sẹ́ ìyàwó lé méjì orúkọ tán pé jòsí ládùúgbò ní jẹ́ńbẹ̀ ẹ pé ẹni pé ta ló ń jẹ́ jẹ́ńbẹ̀ òun ní jẹ́ jẹ́ńbẹ̀ ló kọ rẹ̀ gbogbo àwọn ọmọge àdúgbò gbogbo àwọn ìyàwó ilé ni jòsí ń bá sùn àwọn ìyàwó ilé kò dẹ̀ lè gbà kán báyàwó tiẹ̀ sún ara rẹ̀ gbóná bíi wèrè ìwọ ń báyàwó gbogbo èèyàn owó tó wà lọ́wọ́ Naira Marley ni bàbá Mohbad ń dúró dè èmi sọ fún yín ní last ìjẹrin lálẹ́ tí mo bọ́ta mo ní ẹni kí jòsí bu mo ní jòsí máa bọ́ta mi mọ̀ bóyá àwọn èèyàn wà lórí láìfù bí ìjọ yẹn ta ló wà lórí láìfù bí ìjọ yẹn tí mo fi sọ pé jòsí máa jáde mo máa tiẹ̀ lọ download fídíò yẹn máa lọ gbé sórí YouTube tí mo ní jòsí máa jáde wípé jòsí máa apologize fún yín o èmi ò ní ìdí apology rẹ̀ kí ni mo fẹ́ fi ṣe jòsí ò lè apologize fún mi torí pé mi àti jòsí sì jọ wà ń bẹ̀ ni èmi ò ní ìdí apology rẹ̀ torí mi àti ẹ̀ sí àsìjọjọ wo bẹ́ẹ̀mi gò lè ní ọbẹ̀ mi torí sì tí ọba bẹ̀ mí gbogbo àwọn ọ̀rọ̀ tó kù lẹ́ẹ̀ tí mo sọ ìyìn ní lè sọ mọ́ ìyìn sì mo sọ tí Jésù fi dé ni torí mò ń sọ ẹ tó bá lọ sin Mohbad sí Èkìtì torí orí ilẹ̀ kan tó ní àwọn ilẹ̀ tó ní ọmọ pé ilẹ̀ 4 ló ní lẹ́kìtì ó dẹ̀ ní ilé méjì ń bẹ ó ní wàá lọ sí sórí ilẹ̀ kan then ó máa kọ́ chọ́ọ̀chì sí Èkìtì ibi tó sin Mohbad sí tẹ́lẹ̀ ó fẹ́ kọ́ chọ́ọ̀chì síbẹ̀ àwọn ọ̀rọ̀ tó máa ń sọ pé wàá fi àwọn èèyàn sórí tibẹ̀ yẹn wàá relocate lọ sí Èkìtì torí pé ó fẹ́ fẹ́ woman kan lẹ́kìtì tẹ́lẹ̀ but now woman kérúbù kan woman mi ló fẹ́ fẹ́ ọ̀tọ̀lẹ́ tó fẹ́ fẹ́ lẹ́kọ̀ọ́ kí àwọn tán ẹjọ́ tó àwọn níjọ garment white garment yẹn ló fẹ́ fẹ́ǹsìn owó tó dé wà lọ́wọ́ Naira Marley ló ń dúró fún woman tá dẹ̀ ń sọ ẹ̀ ó ti nílé méjì ọmọ méjì ló bí gbogbo àwọn ọkùnrin tán ló fẹ́ ló máa ń gbalé kọ̀ọ̀kan lọ́wọ́ wọn so according to that information ó máa ń gbalé lórí wọn òun ti nílé méjì now owó ọwọ́ tó bọ̀ jòsí ò fẹ́ kó lọ sílé woman yẹn ń ná wá dúró owó ọwọ́ Naira Marley kí Naira Marley pay so that a lè lọ gbalé wọn ó ṣèyàwó ẹni kó búra ó mọ̀ pé bó ṣe ń yọ sólà ń yọ gbọ́ gbogbo tó ń ṣe pátá èmi nìkan kọ́ ni mo ní information yẹn lọ́wọ́ o not only me wọ́n fi rẹ̀ ṣèṣin dáadáa kí n wá wọ ẹni táyé ẹ̀ bàjẹ́ tí ó sọ pé o ṣe ń dóyàn ṣé ìyẹn ni justice gbé pé lórí burúkú nìyí ẹ̀yin ilẹ̀ sọ̀rọ̀ lọ́sọ̀yọ́ ẹ̀yin ilẹ̀ ní kí bàbá sára fún ìgbín onírun ẹ̀yin náà lẹ́tùn ní pé bàbá tún bí bàbá bá dóyàn
kò sí nǹkan kan alẹ́ gbádùn one way to kíní nìyín ṣèbé nìyín ejò ṣèbé èmi ò trust yín èmi ò believe yín tèmi. I know who I trust and I know who I believed. I don't trust people. Me, I don't trust people. People have betrayed me several times. Àwọn tí mo bá nífẹ̀ẹ́ jù láyé náà máa ń dà mí. Àwọn tí mo bá nífẹ̀ẹ́ jù láyé náà máa ń dà mí. Ìjọ́ tán dẹ̀ máa ń dà mí ní ọjọ́ tínú mi máa ń dùn jù láyé. So ẹni tó bá ti wá di pé ọjọ́ tínú mi bá ń dùn jù tó bá wá ń bà mí nínú jẹ́. Tírú ẹ̀dá bá ń bà mí nínú jẹ́, I don't trust them. Ẹni tó bá ti ń bà mí nínú jẹ́ níjọ́ tínú mi bá ń dùn jù. Mi ò kà wọ́n kéèyàn. Èèyàn mi. Mi kà wọ́n kéèyàn mi. Ọbọ tó sẹ́nu gbà, ó sẹ́nu gbògìlà bí egbògi, ó sẹ́nu gbàǹgbà, ọbọ tó ń pèrè lólófo, jẹ́jẹ́ mi mo wọ níwò olófo. Sẹ́mi tí mo wà ń bí ṣé mo dá sí ẹ, mo ń sí ọ nímù. Ó ti bú mi onímì èlọ́kọ ńlé, onítẹ́ni tí ò lọ́kọ. Ẹ jẹ́ ń gbé kọ́ ọkọ mi. Hello my love. Babe. Yes honey. How far? What happened? Why? Can you call him? Sorry. Má bínú. Pẹ̀lẹ́ má. Kò sójú ń bí báyìí. But tó ń kán lẹ́ẹ̀kan, má bínú. Pẹ̀lẹ́ ọkọ mi, ṣùgbọ́n. All right. Tó bá ti ń fa wàhálà kò gbédè. Tó bá ti ń fa wàhálà ẹ mọ̀ pé winter ti ń bọ̀ ó yẹ pé lójú nǹkan ni òjò yẹn ń ṣe. Tó bá ti ń fa wàhálà tí ó bá ti gbédè wọn á wá pè mí lórí fóònù. Tó bá ti pè mí lórí fóònù àníkì ẹ mọ̀ pé ẹ tó gbé gbàdá bá sọ̀rọ̀ sí tí ò gbọ́ nǹkan sọ tán jọ ń pò yóò pè yẹ ń lé mọ́ bínú. Ibi mo ti ní ó mọ̀ jáde bó ń lórin lọ ó lóun fẹ́ rìn ìgboro. Anyways, as I was saying, bí mo ṣe ń bọ́rọ̀ mi bọ̀. Ṣé rí Jòsí, èmi ò parọ́ mọ́ Jòsí. Ẹbí lérè pé só ń fáwọn ìyàwó ilé méjì. Bí báyà bá Mohbad tó lọ báyà Mohbad is because of owó Naira Marley. Mo sọ fún yín níjọ́ yẹn mo ní Jòsí ń bọ̀ wá apologize ń ta. Ó dẹ̀ tí lóun ò lè apologize tẹ́lẹ̀ tó ń bú gbogbo wọn nínú ilé. Ṣé rí èyí tó wá ń fún wọn jẹ níta yẹn ó ìbínú tó ń jà nínú ilé ni o. Ó ti sọ nínú ilé pé wọn mọ òun máa fi ra wọn. Wọ́n bẹ̀ ni pé kó tiẹ̀ ronú pé bó bá tiẹ̀ gbowó yẹn ó ní tí kì í bá sọ owó tó ń fẹ́ gbà owó tó fẹ́ gbà ni mo ti sọ láti jẹrin pé Jòsí máa bọ́ tàwa apologize fake fún yín o. Jèsí bọ̀ wá apologize fake fún yín o. Ta ló wà ń bí níjọ́ tí mò ń sọ̀rọ̀? Ẹ dákun ta ló wà ń bí? Níjọ́ tí mò ń sọ̀rọ̀ yẹn ta ló wà ń bí? Ẹ dá mi lónìí. Who is here? Níjọ́ tí mò ń sọ̀rọ̀ yẹn lálẹ́ pátápátá tí mo fi ń sọ̀rọ̀ bí báyìí. Tí mo fi wà ń bí lálẹ́ nìkan bí òru. Tẹ́ bá rántí lóru pátápátá. Lóru pátápátá. Tí mo fi ń sọ fún yín jọ́ yẹn pé Jòsí bọ̀ wá apologize. But fake apology ló ń bọ̀ wá ṣe. Ìtorí owó tó fẹ́ gbà lọ́wọ́ Naira Marley ni. Ó dẹ̀ di àná. Jòsí dẹ̀ bọ́ ọ̀tá. Ó wá apologize fake fẹ́yìn ọ̀dẹ̀. Ẹ mọ̀ ó mọ̀ pé mi ní gbarọ́ ló ṣe mú mi bú. Apology rẹ̀ ẹjọ́ gbowó tó wà lọ́wọ́ Naira Marley tán. Ìgbẹ́ ẹlẹ́mẹ̀ntán pé ń jo frame. Ṣé bó ti ń fún yín ní preamble ó ti ń sọ pé kẹ́ mọ́ forí yín gbégun. Inú yín dùn kó apologize fún yín. Ó ní káwọn jọ ṣiṣẹ́ pọ̀. Owó náírà ló fẹ́ kẹ́ ẹ jọ ṣiṣẹ́ pọ̀ fún. Tẹ́ ẹ jẹ́ kí n sọ ọ̀rọ̀ fún yín. Double tap your screen. Torí kankan nu yín ò kú gift mi fún ìyàwó. Àwọn tó gift mi 5 péré ni tán gift mi fún ìyàwó. Tí wọ́n fún mi ní nǹkan. Tí ń sì dárúkọ wọn jọ ń bá jáde padà. Àwọn 5 ni. 5 people ló appreciate mi. Ló fún mi ní nǹkan ìyàwó.
wọ́n sì fún mi ní nǹkan ọjọ́ òbí sáwọn márùn ni olórí Aisha mama Laito mama Anu Crunchy Queen tantuni woman tó wà ní Canada yẹn new customer mi ni woman yẹn bóyá 6 people let me say 6 people ló fún mi ní nǹkan ìyàwó kíní tẹ́nìkan náà send by cargo Real Infinity kò tí ì dé gift làwọn rà ẹ wá ń wò mí látàárọ̀ tó lè credit tó lè fún mi ní gift bí dẹ̀ ń jẹ́ mọ́ report account mi lè gift mi lè gift mi so dáa so yẹ kó rí báwọn ẹ mọ̀ sáwọn náà dẹ̀ mà wọ́n tẹ́ ń gbá yín tán ń gbowó lọ́wọ́ yín irú àná ní so yẹ kí n wá sí celebration of birthday ń ta ìsá wà tà lánàá ìwà tà ṣèyàwó ń ta kí lẹ́yìn wá fẹ́ fún tẹ́ni àti gift ìyàwó mo bẹ̀rẹ̀ ní o so kẹ́yìn tó kù tí mo ti polongo fún jòsí bá mú nǹkan ìyàwó o kó envelope rẹ̀ kó send ẹ̀ bọ́ọ̀ bá dẹ̀ lè ṣe ìbèrè account number mi jòsí ń gbowó ìyàwó ń sì gbowó ọjọ́ òbí méjèèjì ni torí mo polongo fọ́mọ rẹ torí ọní ìlọ́kọ ńlé mo sì ti lọ́kọ báyìí dandan ni kó fún mi lówó ìyàwó so ti gbọ́jọ́ sí jo frame ó fún mi lówó ìyàwó o oní ìlọ́kọ mo ti lọ́kọ o oní me ní kíní kan mo ti ní o bo ríǹgì mi gan ó tún taná ni ríǹgì mi diamond lọ́kọ mi rà fún mi diamond ríǹgì ni kì í ṣe lé o eléyìí kọ́ o eléyìí tó fi propose lédè diamond ring diamond gidi kí n sec inbox mi màá sec inbox mi later I will sec it màá sec rẹ̀ so therefore bro Jos ẹ sọ fún Josi ó kú bú mi ní àná tí mò ń ṣàjọyọ̀ ìyàwó Josi bọ́ta ó wá bú mi fúnra rẹ̀ ló wá fira rẹ̀ ṣẹ̀sín fún rẹ̀ ló wá fi rẹ̀ ṣẹlẹ́yà èmi sáà kọ́ ni mo ní ilé fi ọ èmi sáà kọ́ bó bá yẹ pé o ti like mi sẹ́yìn wàá ti sọ fún mi close the door get out fuck you ìní ìgbúrọ̀ rẹ nìkankan ìyá yóò wà tó kò yín ẹni mi lára ń bí ń pè yọba ẹni mi lára ń bí hello àwọn ọmọ ẹni mi lára o bá ń kó wọn kí ló dé ẹ ṣeun yín fún yín tó bá ti jẹ́ pé marriage kí ni lẹ fẹ́ fún mi kò sí wàhálà ẹ fún mi ní nǹkan ìyàwó mé tọrọ o ẹ sáré pé mo ti ṣèyàwó mi màálù sì ni mo pa àwọn èèyàn mi sì jẹun so ní ìsìn ẹ fún mi ní nǹkan ìyàwó ẹ tún lè gift mi náà so therefore Josi ẹ̀bẹ̀ fake ló wá bẹ̀ yín ẹ má fọ́ ẹ jẹ́ kí n gbà yín nímọ̀ràn tẹ́ bá fẹ́ gbọ́ ìmọ̀ràn tí mo fẹ́ gbà yín ni pé tẹ́ bá mọ̀ pé lóòótọ́ ẹ fẹ́ ṣàánú ìmọ́lẹ̀ tẹ́ bá mọ̀ pé lóòótọ́ àti lódodo kì í ṣe ní tí kálukú wá fẹ́ jẹ là ń wá tẹ́ ẹ fẹ́ ṣe àṣeyọrí justice tẹ́ ń wá ẹ má gba ẹ̀bẹ̀ Josi ẹ má gba ẹ̀bẹ̀ Josi Josi ò bẹ̀ yín ó wá pretend fún yín níta torí owó ọwọ́ Naira Marley ni ó fẹ́ kẹ́ ẹ jọ jà so that Naira Marley á pay tí ẹ bá fẹ́ gba ẹ̀bẹ̀ Josi ẹ ní kí Josi petition gbogbo àwọn tó wà nínú ilé Mohbad one condition ni tẹ́ fi lè gba ẹ̀bẹ̀ ifo ẹ sọ fún Bukky gan pẹ̀lú èmi ò bá Bukky ga o bó tí Bukky bá lè dúró lórí ọ̀rọ̀ yẹn bóyá dèmi àti àparí kó petition gbogbo everybody tó wà nínú ilé Mohbad kó petition kó sue wọn kì í ṣe petition sue ni àtàwọn tó travel ni wọn kó sue everybody kó sue rẹ̀ lórí ọmọ tiẹ̀ ẹ gbọ́dọ̀ gba ẹ̀bẹ̀ Josi Josi ò wáta wá bẹ̀ yín o Josi wáta láti wá pretend fún yín nítorí owó tó fẹ́ gbà lọ́wọ́ Naira Marley tó bá dẹ̀ ti gbowó ọwọ́ Naira Marley tán wà lẹ́jọ́ sí máa ti ka bójú ìyá yín tó sọ lẹ́yìn ni mo sọ fún yín yẹn ẹ dípò tí ń fún yín jẹ tẹ́lẹ̀ nígbà tínú yẹn ń bí
wọ́n padà pè sí jókòó ni lẹ́fi tó wá bẹ̀bẹ̀ ń ta ó dẹ̀ ìjẹ́rìí lèmi ti sọ fún yín bí ìjárùn ni mo 5 days ago ni mo ti ní jòsí ń bọ̀ wá bẹ̀ yín níta fake ní kẹ́ mọ́ gbà ń lẹ́fi rí pé bọ́ọ̀tà tó kọ́kọ́ wá fún mi jẹ́ èmi ló kọ́kọ́ wá fún jẹ tó lóhun olófo jẹ́jẹ́ mi mo jókòó tó lólófo lo mi ò sẹ̀yìn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló gbọ́ níjẹta tí mo sọ̀rọ̀ many people gbọ́njọ́ náà fún rẹ ló fọwọ́ ara ẹ̀ bọ̀ sọ̀rọ̀ jẹ́jẹ́ mi mo wà jẹ́jẹ́ mi mo jókòó tí ń gbẹ̀pọ̀n tí ń sì mú ní mú ní ìsìn oúnjẹ ọ̀sán òtítọ́ tó bá ti tó ní ìsìn ìyín jẹun ìyín tún jẹun tán ìyín tún sùn ìyín jẹun ìyín tún sùn ká tó wọlé sùn ìyín jẹun ìyín tún sùn tèmi ojú bẹ́ẹ̀ lọ kí n jẹun kí n sùn ni kẹ́yìn tẹ́ẹ̀dẹ̀ rajà ẹ wá bá mi rajà àbí ebi ò mọ̀ nípa yín kù ẹ̀yin kọ́sítọ́mà wa a mọ̀ sí ní tí ń lè diabetes wà o diabetes wà ńlẹ̀ tó dẹ̀ confam tó ṣiṣẹ́ mo ní tíì kan tí mo fẹ́ polówó ẹ̀ fún yín kidney ló ń ṣiṣẹ́ fún kidney detox ni ṣe rí nígbà tí mo travel yẹn tí mo ń bọ̀ blessing ti na ọmọ ọlọ́mọ o blessing ṣé wọn mọ̀ di ọ́ àwọn tó wà lókè yẹn a máa gbálẹ̀kùn sí pa àti ń pariwo jù wọ́n á wò pé àwọn ọ̀rọ̀ ọmọ rí nínú ilé mi now ẹ má lu ọmọ ọlọ́mọ pa kí ló dé. ẹ bá ti tì mọ́nú yàrá máa kò fẹ́ wọnú ilé kàn tì mọ́lé mo ti rí tó bá ti ṣe kankan máa tì mọ́nú yàrá. ẹ má lù ú ẹ máa bára yín fà kẹ́rì wọ́n jẹ́ ń sùn wọ́n jẹ́ ń gbádùn wọ́n dẹ̀ fẹ́ wá kí mi ó tiẹ̀ tó kékeré inú wọn yẹn. now ṣe rí tí mò ń sọ yìí níwájú Ọlọ́run ẹsẹ̀ mi máa ń dédé wú tí n bá ti jókòó jù ẹsẹ̀ mi á máa wú ó máa ń wà swelling up gbà tí mo wà nínú flight tí mò ń bọ̀ tí mo kọ́kọ́ ń bọ̀ nígbà tí mo kọ́kọ́ ń lọ ẹsẹ̀ mi wú nígbà tí mo dé Nàìjíríà gbogbo stress tí mo ṣe torí mo dé mo ti ṣe wàhálà kiri torí on the 9 ni mo dé on the 10 no on the 9 yẹn náà ni mo lọ fún counseling torí on the 9 ni wọ́n fi counseling wá sí on the 9 ni so on the 10 mo lọ sí àwọn nǹkan kan nígbà tó di on the 11th yẹn ó ní registry on the 11 ní registry torí pé àwọn tó wá láti Ọ̀ṣun wá sẹ́kọ̀ọ́ máa lọ píkì wọn grandma a lọ píkì wọn the stress is too much gbogbo ẹsẹ̀ mi ló wú tó rẹ̀ mí sẹ́rí tí mò ń sọ ẹ̀ is a kidney detox sẹ́rí nígbà tí mo bá ti bu spoon kan tí mo bá mú lájọ tí mo ti mú wà lẹ́sẹ̀ mi wú gbogbo ìyàwó tá a ṣe bí mo ṣe jó bẹ́ẹ̀ bí mo ṣe nàró bí mo lọ sí Òṣogbo lẹ́ẹ̀mejì hello Aniki hello 1 2 let's work mi ò dá number 2 mo lọ sí Ọ̀ṣun mo wọ bọ́ọ̀sì lọ tán fún mi bí ẹja elége sínú mọ́tò lẹ́yìn ìgbà tí mo lọ sọ́sùn ìjọ́ yẹn ni mo lọ búùkù fún màálù fún cow àti àwọn nǹkan tá a fẹ́ ṣe mo padà ní ọjọ́ kejì kẹ́lẹ́ wo bí mo ṣe rìnrìn mi kẹ́lẹ́ mọ̀ pé mo stress gan mo travel mo kúrò níbí ní on the 9 láti bí lọ sí counseling ní registry kìíní office tá lọ fún counseling on the 9 on the 10 mo lọ sí ọjà mo tún lọ check àwọn tailor mi on the ọjọ́ Saturday ni mo lọ sọ́sùn mo dé padà ní Sunday yẹn mo tún gba Ọ̀ṣun lọ sí Ondo State láti lọ kó àwọn ọmọ mi kúrò níbẹ̀ mo wá padà wá sẹ́kọ̀ọ́ gbogbo ẹsẹ̀ mi bó ṣe wú ni still náà mo tún lọ sí ọjà sẹ́rí ńgbà tí mo mu tíì yẹn wo ẹsẹ̀ mi bó ṣe wà ẹ́ tẹ́ bá rí ó ní tìpa kò sí wúwú kankan eléyìí tó pẹ́ ẹsẹ̀ máa wú ara máa wú kidney detox ni
ó ṣiṣẹ́ bí wèrè báyìí ni ó ń fọ ṣégè ni àwọn tó bá ní kidney stone ó máa flush ẹ̀ ní kidney stone tẹ́ bá ní kidney stone tí ò tí fọ́ if ẹ̀ tẹ́ bá ní kidney problem gan tó yẹ pé ó sì ṣe manage ẹ sì lè máa mú láti máa tún fi manage kidney yín níbi títí yẹn ṣiṣẹ́ dé èmi fúnra mi ni mo pò èmi fúnra mi ni mo ṣe èmi mu tí mi anybody tó bá ń ta àgbo tí ò bá mu nínú ẹ̀ ẹ má mú ẹ má rà ń fi ṣe nǹkan kan àwọn most of people máa ń ṣe nítorí pé kán lè máa tà èmi ò kì í ṣe n tí n bá ń fún yín máa taste ẹ̀ wò mo lò ó ara o mi ò lò pẹ̀lú oògùn o ẹ má lò pẹ̀lú oògùn ọ̀tọ̀ọ̀tọ̀ ni o ìjọ tẹ́ bá lo tea ẹ má lo oògùn ìjọ náà that tea is very very good wàláì tẹ́sẹ̀ rẹ bá ń wà swelling up tó o bá mu tea yẹn tí ò bá wálẹ̀ wá gbowó ẹ̀ padà mo lé mi lò mo wo ẹsẹ̀ mi báyìí gbogbo ẹ̀ dẹ̀ fúyẹ́ ìtọ̀ ni wàá máa tọ̀ wàá tọ̀ gbogbo ẹ̀ dànù mo máa ń pò sórí tébù ni ọkọ mi máa mu àjọ mu ni àwa mu tea wa ọjà táwa ń tà wá ń jẹ òun ló ní kí n má mu dítọ́sì tó ló ti sú mi gan mo fẹ́ mu dítọ́sì yẹn ìjọ kan tó jáde lọ mo jí mu kí n má parọ́ mo wá ń tọ́lẹ̀tì lálẹ́ mo lómi àgbọn ni mo fi ń tọ́ mo ní tọ́ omi àgbọn ló fà tí n fi ń yàgbẹ́ tó rárá mi ti wúwo ẹ wá ra detox tea mo ní detox tea ẹ má máa sọ pé owó kan ẹ̀mí yín ẹ̀mí ó sàn ju gbogbo tẹ́ ẹ̀ ṣe yẹn lọ ẹ̀mí èèyàn ẹ̀mí yín ó wà very very important ẹ má máa rojú owó èló ni detox tea $25 tẹ́ ẹ̀ lè rí èló ni páàkì kan tẹ́ ẹ̀ lè rí kẹ́ ẹ ra tíì ẹ wá ń rojú owó bẹ́ẹ̀ nìyẹn bá kú lẹ́ni ẹ má jẹ́ kí n tàn yín àwọn tó jẹ́ wípé wọn bá yín ṣiṣẹ́ bíi ti jòsí àwọn ni wọ́n jèrè rẹ̀ wọ́n tún sáyé lẹ́yìn ikú yín wọ́n ṣe pàtí wọ́n pààrọ̀ aṣọ mẹ́ta níjọ́ tẹ́ bá kú tán wọ́n láwọn sọjọ́ òbí fókù yín wọ́n sọjọ́ òbí fókù rẹ̀ wọ́n dẹ̀ pààrọ̀ aṣọ mẹ́ta mọ́ gbàgbé pé àwọ̀ pa ni wọ́n ẹgbẹ́ àwọ̀ pa ni ọ̀dájú èèyàn ní jòsí yóò pààrọ̀ aṣọ mẹ́ta níjọ́ tẹ́ bá kú yóò ṣe photo shoot níjọ́ tẹ́ bá kú àwọn tẹ́yìn ń pè lẹ́bí ojú ayé yín ní ìsìn wọ́n ń sọ pé kí lẹ ṣe tó bá kú tó mọ̀ pé ogún ẹ̀ ni wọ́n jókòó tì lọ́rùn ọmọ àǹtí mi tọ́jú ara ẹ̀ tọ́jú ẹ̀mí ẹ̀ má wò tó owó sórí ilé tó fẹ́ kọ́ yẹn wàá kọ́ owó téèyàn bá fẹ́ fi jẹun kò ní fi kọ́lé bẹ́ẹ̀ mo sọ fún ọ tọ́jú ẹ̀mí ẹ̀ jẹun dáadáa kó tó lọ láàyè lóògùn àwọn abati ó dáa a ní diabetes mo ní high blood pressure tea mo ní kidney detox a ní detox fúnra rẹ̀ ìyẹn flat tummy tea ẹ rí aṣọ tí mo wọ̀ yẹn ẹ rí bí mo ṣe rí nínú aṣọ yẹn ṣé ẹ rí kíkùn mi tóbi ni ṣé ẹ̀yin rí kíkùn mi tóbi nínú ẹ̀ ṣé ẹ̀yin rí kíkùn mi fẹ̀ nínú ẹ̀ ikùn mi ò ṣe bẹ̀m̀bẹ̀ nínú ẹ̀ ibo lẹ́yìn ti rí pé kùn mi fẹ̀ nínú aṣọ yẹn because of pé mo ń mu tí yẹn nígbà náà dáadáa mo mú gan ni mo mú dáadáa mi ò wọ̀ ju tight ẹyọ kan péré lọ torí ṣòkòtò torí skirt yẹn wọ́n là lẹ́yìn small tight tí mo wọ̀ mi ò lo gádù torí aṣọ yẹn gan wúwo pẹ̀lú bíìdì tó wà lára rẹ̀ ó wúwo bí wèrè aṣọ yẹn wúwo aṣọ méjì ni mo lò 2 méjì ni mo lò mi tí upload kejì ni àwọn style tí mo dẹ̀ fi gbẹ́ bíìdì ni wọ́n wúwo gan wọ́n wúwo burúkú báyìí ni so therefore ẹ rí pé bára mi ṣe rí inú ẹ̀ ní ìsìn tí mò ń gbẹ̀pọ̀n ní ìṣẹ̀fẹ́ máa sanra mo ń sọ fún lára mo ní sọ mọ̀ pé mo ti fẹ́ máa sanra sí i ó ní ṣe bí mo ṣe san tí mo ṣe rí tẹ́lẹ̀ síbẹ̀ ni màá ṣe rí dandan ní kán mọ̀ pé àtọ̀ ń jẹ́ kí n sanra jòsí o jòsí tó bú mi tó ní ìlọ́kọ ńlé mo wá lọ́kọ tán ó tún wá lórí láyà ó wá bú mi ń ta nítorí pé mo sọ fún ẹ pé o fẹ́ sí jòsí fẹ́ sí ìyàwó ṣe rí Grace tó ń purọ́ pé ìyá rich Grace àti jo frame wọ́n la lakito ara wọn en pele náà ti pere en wèrè rí ìyá ọlọ́tí odidi àti ẹ mọ̀ pé ọlọ́tí ni Grace ní tí Jòsí bá compromise ó máa pa wo tí ẹ ta Jòsí wọ́n ní wọ́n pa ọ́ tí ó ti ẹ ti compromise already
Unti sọ túmọ̀ compromise yẹn, thank you ladi. Sọ compromise tí Grace ń wí. Kì í ṣe compromise lórí justice for Mohbad o. Compromise pé tí Josi bá fẹ́ obìnrin tí mò ń sọ yẹn wòlíì yẹn. Ìyá yẹn wọ́n ní wòlíì ló náà. Ó ní white garment ní. Ó ní Josi fẹ́ fencing. Tówó Naira Marley bá ti dé, ó ní Josi fẹ́ tí wọ́n jọ máa gba ilé apartment tí wọ́n jọ lọ máa gbé. Torí Josi ò fẹ́ lọ gbélé wọn. Ó ní Grace ń sá èmi dá yín sí náà. Èmi dá yín sí torí ẹ̀ ní gbọ́. Ó tún dìjọ́ tó bá tún tó ń ṣẹlẹ̀ nísìn. Bukky asáré grab ẹ̀ á máa sọ̀rọ̀ bíi pé òun ni torí pé ó máa ń flag àwa kì í jẹ́ ká ní fíù. Asáré grab ẹ̀ á máa sọ pé ṣé mo ṣe pé ìwọ kọ́ lọ sọ pé Tẹ́ni ló sọ pé o. Tẹ́ni ló ń mú gbogbo píìkì yìí wá tó sáré ń grab ẹ̀ létà o. Wọ́n wàá máa sáré kọ́ọ̀tì ẹ. Wọ́n lẹ́nu ẹ ló ti ń jáde mímú ń sọ o. Ẹ tún lọ kọ́ dé tìlẹ̀. Ohun tí Grace ń jà sẹ́mi kọ́ mo kọ́ fún pé Bukky àti Grace ti ń jà lábẹ́lẹ̀ tipẹ́. Pé agbo wọn ti ń dàrú tipẹ́ kan tó kó wá ta. Agbo wọn ti dàrú wọ́n máa ń búra wọn báyìí Grace àti Bukky ò gbàtà. Torí Bukky ló wò fẹ́ sí tú ìyẹn dẹ̀ ló fẹ́ sí tú. Wọ́n ti ń jà gidi. Ohun tí Grace wá ṣe ń ta Bukky. Ohun tí Josi wá ṣe ń ta máa fọ́ o. Bukky máa fọ́ o. Torí owó ọwọ́ náírà ni o. Sórí lọ́kọ déètì nílẹ̀. Today is 27th of September 2025. That's Saturday. Today is Saturday, 27th of September 2020 what? 2025. Josi, dédé aago mẹ́ta 3:24 ni mo wà ní ọ̀sán yìí. 3:24 ni mo wà báyìí. Josi, Bukky àtẹ̀yìn critical madness tẹ́ ń polongo tẹ́ ti ń bára yín jà. Tí Josi bá gbowó ọwọ́ náírà tán tó bí ò bá gbé ìyá yín ṣépè ẹ pè mí lọ máa lè. Ẹni ó máa lè ní mí. Ẹni bàbá mẹ́rin ló bí mi. Josi mú ó ti mí nìyín lẹ̀. Èmi sọ tọrọ fún yín ṣe bí ẹni tí ò gbọ́. Àní ẹ lọ kọ́lẹ̀ tí Josi ò bá yà ká má yà gbogbo yín. Ẹ̀bẹ̀ tó wá bẹ̀ ń ta, ó wá bẹ̀ yín because of that money ni. Josi ò wá síta, ẹni Josi ò wá ta. Okay, kí ni mo ṣe fún tó fi ń bú mi? Ó bọ́ta because of pé he came out because ó wá ta wá pretend fún yín ni. Josi wá pretend ni. Josi ò gbọ́n yín. Ó ní ẹ̀ mọ̀ ohun tó ń sọ lẹ́yìn ni mo sọ fún yín. Ó ní wọn mọ̀ mí ni. Wọ́n bá mọ̀ mí. Wọn ní bá mi dẹ́rẹ́ rẹ̀ dẹ́wò. Tí n bá tẹ̀ sójú máa tẹ̀ sójú everybody. Pé títẹ̀ tó ń tẹ̀ sí lójú yẹn. Ohun tó ń ṣe ní kọ̀kọ̀ ló bọ́ta. Wọ́n wá bá a sọ̀rọ̀ pé kó tiẹ̀ jẹ́ kówó yẹn tẹ̀ lọ́wọ́ náà. N ló fi padà wá bẹ́ẹ̀. Mo dẹ̀ ti sọ fún yín láti járùn. Mo ló ń bọ̀ wá bẹ́ẹ̀ yín. Apology fake ó ń bọ̀ wá ṣe fún yín. Ṣé kò padà wá ṣe? Josi o. Josi wá ṣe fake àbí ò ṣe? Kí ni mo ṣe fún ọ? Tó yẹ kó congratulate mi. Josi bá mówó ọmọ àbí ìmọ̀ bímọ bá mówó ìyàwó. So ní fún mi lówó ìyàwó. Ọjọ́ ẹ̀yẹ èèyàn kan ìwọ ń bú èèyàn kan. Ọjọ́ ẹ̀yẹ tiẹ̀ ní òdòjọ́ ìbànújẹ́ fún ọ. Bẹ́ẹ̀ ni ó ṣe rí fún ọ. Ọjọ́ ẹ̀yẹ rẹ ọ̀dẹ ni yẹ̀yẹ́ níjọ́ náà. Josi ìwọ ni mo sọ bẹ́ẹ̀. Ọjọ́ ẹ̀yẹ rẹ ọ̀dọ̀ olófò níjọ́ náà. Àdàbíjọ́ tó sọjọ́ bíi tiẹ̀ tí n bá jáde bú ọ. Ṣùgbọ́n jọ́ tó sọjọ́ bíi tiẹ̀ tí ìsì bọ́ta bú ọ tó bọ́ta tó olólófò ni ọ lágbára ọba tó sílẹ̀kùn ọjọ́ òní. Ọba tó ń jẹ́ kí ayé máa mí, ọba tó ń bẹ torí ọba ọ̀rọ̀ lọ́rọ̀ torí pé ọmọ ọ̀rọ̀ ni mí. Àdàbí tí wọ́n bá ṣe ní ọjọ́ bíi tiẹ̀ tí mo bá bọ́ta bọ̀ tí ì ṣe bẹ́ẹ̀ tó wá bọ́ta tó níwọ̀ olófò láṣẹ Èdùmàrè Josi ọgbọ́ ọjọ́ ẹ̀yẹ máa di òfò fún ẹni ọmọ máa di olófò nú ayé ni. Wọ́n máa di olófò ni. Ẹni tó bá tún gbèjẹ́ kò ní dáa fún gbogbo wọn papọ̀. Ẹni bá ní kí ni ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ gbogbo wọn máa di olófò nú ayé. Àdàbí tí n bá wà lórí show rẹ lánàá nígbà tó pè rẹ lólófò. Àdàbí tí mo bá mọ̀ gbà tó tiẹ̀ jáde sí live. Torí o ti ń bú mi kí n tó débẹ̀. Torí màá bẹ́ẹ̀ pò Ọlọ́run fún tó sọ lánàá ọkọ mi bínú nígbà tí wọ́n ń pè mí lórí fóònù pé Josi ń bú mi. Pé Josi ń bú mi. Mo ní àbó orí ni.
jòsí máa ń bú mi kẹ́ wọ́n ní jòsí ń pèrè ẹ̀ lólófo ó ní ṣe mo ṣe mo ní ṣe orí mi ń ta ni mo ní ìbọ́ta so sáré pé ibi tí mo wà ní mi ìbọ́ta ṣé bá jọ wà ń bí ni ìgbà wo ni mo jáde mo wá lọ sórí life wọ́n wá sọ fún mi pé kí n lọ sí life ẹ̀ borí mo ti block ẹ̀ mo wá lọ unblock ẹ̀ mo lọ fi àkáǹtì temple yẹn unblock ẹ̀ mo wá ṣẹ̀ wá lọ sórí life ẹ̀ mo wá lọ wo àwọn kọ́mẹ́ǹtì mo lọ sórí page mẹ́ta mo ń lọ wo kọ́mẹ́ǹtì tán ni so o pè lólófo pé má wọrí òun bọ̀ wá báyìí really okay now o sọ bẹ́ẹ̀ o pè rẹ̀ lólófo wàá dolófo nínú ayé ní ọjọ́ ẹ̀yẹ rẹ lọ́jọ́ tó bá ń ṣe nǹkan ẹ̀yẹ nínú ayé tó bá ń ṣàjọyọ̀ tínú ẹ bá dùn jù láyé ó máa dolófo ńjọ́ náà òfo ni ó máa bọ̀ òfo ló máa bọ̀ Joseph Alọ́ba wàá máa dolófo ni àdàbí tó bá ṣe nǹkan ẹ̀yẹ tí mo bá bọ́ tà tí mo bú ẹ tó bá jẹ́ pé o sọjọ́ òbí tiẹ̀ mo bọ́ tà mo bú ẹ ju pé bó o ṣe ń ṣe lórí ọmọ abiyamọ gidi kò kì í ṣe orí burúkú bó o ṣe ń ṣe orí burúkú yẹn abiyamọ gidi kan kì í ṣe òsì bó o ṣe ń ṣòṣì yẹn ẹni bá jẹ́ abiyamọ gidi kan kò lè fi ọmọ sínú mọ́ṣúárì fòdìdí ọdún méjì kó máa ráre bẹ́ẹ̀ kí àwọn òbí máa ya fọ́tóṣọ́ọ̀bù káwọn òbí máa ló ń wọ stúdíò olórí ibú bọ̀bá ló ń wọ stúdíò tó ń kọrin arò fọ́mọ kò tó sí ẹ lẹ́nu láti kọrin arò fún ọmọ tó bí kò dẹ̀ ní dáa fún ẹ jòsí kò ní ra gbá fún ẹ ni mo tún sọ yẹn lẹ́ẹ̀kan sí kò ní bá mi ra gbá fún ẹ kò ní yẹ ọmọ ẹ ń bẹ nínú mọ́ṣúárì ó ń ṣe orí burúkú àwọn tó ṣekú pọmọ ẹ ń bẹ nínú ayé wọn tó ń tìka bọ yí ẹ lójú àwọn tó wá ń dà fọmọ ẹ ni wọ́n ń gbéṣẹ́ pé kò ní ra gbá fún ẹ ẹni gbèjẹ kò ní ra gbá fún gbogbo ẹni tó bá ń gbèjẹ ẹni bá ní kí lóore tí mo fi ń sọ kò ní dáa fún gbogbo wọn tìrantìran àdàbí tí wọ́n bá sọ ọjọ́ òbí tí mo jáde ní ọjọ́ náà tí mo dẹ̀ ń tẹ̀ sí ẹ lójú ìfún ìjọ́ kejì tí mo tẹ̀ sí ẹ lójú àbó tiẹ̀ sọjọ́ òbí rí kí mo sọ̀rọ̀ lórí ọjọ́ òbí ẹ ọjọ́ ẹ̀yẹ tèmi ní àná ọjọ́ ìdùnnú tèmi ní àná ó wá lórí láyà láti bọ́ta ní ọjọ́ ẹ̀yẹ mi láti wá bú mi pé oró ààrẹ ní olófo jòsí o ohun tẹ ẹni oníkóní fi ń pekú wọn ní ẹni tó bá jẹ àgbẹ̀jàrà tútù ó ń lejò yóò bù sán ó ti fẹnu ẹ pekú fún rẹ wàá di olófo nínú ayé gbogbo tó kójọ lórí ọmọ yẹn wàá di olófo máa di òfo mú ẹ lọ́wọ́ lọkọ déètì nílẹ̀ gbogbo ẹ pátá ló máa di òfo mú ẹ lọ́wọ́ àdàbí tí mo bá wá sí orí platform ẹ wá bú ẹ lábẹ́ kọ́mẹ́ǹtì nígbà tí ó jáde sórí show kó tó máa bú mi ṣùgbọ́n tí mi ò bọ́ sórí live show ẹ tí mi mọ̀ gbà tó jáde tó pé létà náà pè mí nígbà tó bú mi tán jòsí ó máa di olófo òfo yẹn náà ló máa di ìwọ ló fẹnu ẹ pé òfo náà ló máa bá ẹ gbogbo ẹni tó bá gbèjè rẹ máa di olófo tọmọtọmọ ọjọ́ ẹ̀yẹ àwọn ọmọ wọn máa di òfo nínú ayé ọjọ́ ẹ̀yẹ àwọn ọmọ wọn máa di ọjọ́ ìbànújẹ́ fún wọn wọ́n máa di ọjọ́ ẹkún fún wọn torí mi ò dá sí ọ torí jẹ́jẹ́ mi ni mo wà ń bí tí mo dákẹ́ mi mo rí wèrè tó ń di ṣe orí burúkú tí gbogbo yín ṣe àti ìyá àti bàbá yín tẹ̀ ń ṣòṣì tẹ̀ ń fọmọ ní on the 12 tí mōĥbäd tó pé 2 years èmi wà ní registry ní on the 11th sorry on the 11th tí mōĥbäd pé 2 years registry mo wà tí mò ń ṣe ìyàwó bẹ́ẹ̀ ni mo tún wo online pé ṣé nǹkan ń ṣẹlẹ̀ mo sọ fún yín pé ní ọjọ́ tọ́mọ ẹ̀ bá pọ́dún méjì òjò máa rọ̀ gbogbo wọn ṣe ṣèyá ṣe tán nínú registry yẹn torí àwa ta ò ṣe rẹ ta sí kinní jọ yẹn á fẹ́ tó bẹ́ẹ̀ bí 10 tí wọ́n máa kó gbogbo wa pọ̀ sójú kan ni àparí báyìí ó dẹ̀ tó dédé agogo tí àparí gééré báyìí òjò dẹ̀ bẹ̀rẹ̀ sí ní rọ̀ òjò yẹn pọ̀ bí láti Ìkẹjà òjò yẹn pọ̀ bí nígbà tó tún wá di on the 12 òjò yẹn pọ̀ bí ní on the 12 òjò pọ̀ òjò yẹn ń rọ̀ ni rírọ̀ gidi òjò yẹn ń wọ́ torí kì í wá ṣe pé òjò yẹn ń rọ̀ ọ̀run ló ń sunkún ẹ mọ̀ pé tí èèyàn bá ń sunkún omi ò ní máa dà pòròrò omi máa kán tó béèyàn bá ń ké omi bẹ́ẹ̀ ni ojú ọ̀run ṣe rí ó kàn ra ń wẹ ẹ fíìlì ẹ̀ pé ọ̀run ń sunkún mo wá ń wo ipò wo làwọn òbí wà mo wá bọ́ sórí social media pẹ̀lú bí mo ṣe wà nínú kóòtù yẹn mo tó ń tẹ fóònù ni mo ń wo jòsí tó ń kọrin arò fún ọmọ olórí burúkú òbí ó ń kọrin arò ìwọ ló tún kọrin fún ọmọ tó bí
aláìlójú tí ó pònú àgbà yẹlẹ́gọ píún wá bọ́ta wá máa pretend ó sọ rẹ̀ di entertainment ọmọ ẹ̀ǹbẹ̀ mọ́ṣúárì wọ́n ó lójú tì àwọn kan máa sọ pé Mohbad ò tọ́jú bàbá rẹ̀ Mohbad do the best ó ṣe best ẹ̀ kẹ́ mọ́ gbẹ̀sẹ̀ ò tọ́jú bàbá ẹ̀ ni bàbá ẹ̀ ò fi mọ́ọ̀nù ẹ̀ èèyàn tiẹ̀ máa ń pretend ni ìtọ́jú wo ni ò ṣe fún ó ra mọ́tò fún ntí jòsí lòun fẹ́ ló rà fún jòsí ló request fún pọ́npọ́n torí pákó tó ń kó Mohbad dẹ̀ rà fún what else do you want the boy to do nígbà tí jòsí tó wà ní èjì Mohbad kí ló ń rà fún bàbá ẹ̀ nígbà tó wà ní èjì Mohbad kí ló ń rà fún bàbá tiẹ̀ torí jòsí ń ṣe ní ṣe pé òun tọ́ ọmọ wo ni jòsí tọ́ ẹ bá mi mú jáde sádùúrà ló kàwé ni àbí àwọn Máyọ̀wá àǹkó ni wọ́n kàwé àbúrò Máyọ̀wá lọ kọ́ṣẹ́ ni ilé ìwé wo ni Máyọ̀wá wà Máyọ̀wá tó jọ ẹgbẹ́ òkùnkùn tí jòsí tún bi léèrè pé èèyàn mélòó ló pa Máyọ̀wá tó jọ secret court tí jòsí bi léèrè pé èèyàn mélòó ló ti pa ẹni pé lórí ibú òbí nù ìwọ wá lórí láyà ọ̀rọ̀ pọ̀ lọ́rọ̀ mi lẹ́nu àbí sọ̀pọ̀nà fẹ́ pa ọ́ torí pé mo dákẹ́ ọ̀rọ̀ pé mo gọ̀ ni sọ̀rọ̀ pé mo mọ̀ dákẹ́ fún ẹni mo ń gbẹpọn ni jẹ́jẹ́ mi mo wà nínú ilé mi tí mo ń sinmi mi ò bọ́ta fún ẹ o tún wá lórí láyà láti pèrè ẹ lólófo ọ̀dọ̀ lófo nú ayé ni jòsí ọ̀dọ̀ lófo òfo tó pèrè ẹ náà ló máa dì tó lè ní ìgboyà láti jáde fún mi ní àná ọjọ́ ẹ̀yẹ mi ọjọ́ ẹ̀yẹ rẹ̀ àdọ́jọ́ ìbànújẹ́ fún ẹ ẹbí jòsí léèrè ó béèrè lọ́wọ́ Máyọ̀wá join secret court instead tó yẹ kí jòsí bá ọmọ yẹn jà torí Mohbad náà bó ṣe bẹ̀rẹ̀ ní ẹbí èrè tí ó bi Máyọ̀wá léèrè ni pé èèyàn mélòó ló ti pa tí jòsí ò bá wà nínú ẹgbẹ́ òkùnkùn tó ti pa yàn jẹ yóò mọ béèrè lọ́wọ́ ọmọ tó bí wípé èèyàn mélòó ló ti pa nínú ṣe bí nǹkan tó fa sábàbí tí mo fi ń ta sí jòsí lẹ́wọ̀ yẹn pé jòsí tẹ́yìn wò yẹn ò kì í ṣe abiyamọ gidi kan kò lè rọ́mẹ̀ nínú ẹgbẹ́ òkùnkùn kó wá máa béèrè lọ́wọ́ ọmọ yẹn pé èèyàn mélòó ló ti pa sóun ti wà nínú ẹgbẹ́ òkùnkùn rí sóun ti pààyàn rí ni tó fi ń béèrè pé èèyàn mélòó lọmọ yẹn ti pa yẹn jòsí Máyọ̀wá ilé ìwé wo ni Máyọ̀wá wà wọ́n ní kó fọmọ yẹn sínú síámì pé torí ó ti ṣe àìpátá gbogbo àṣírí tó wà lórí fóònù jòsí tí Máyọ̀wá mọ̀ òun ni Máyọ̀wá fi ń challenge bàbá Mohbad tó fi di pé ó ń gba owó fún ìyá ẹ̀ ó gba ṣọ́ọ̀bù ó ní ọmọ yẹn kó má bàa tú àṣírí lọmọ yẹn fi ní pé ó gbúdọ̀ gba ṣọ́ọ̀bù fún yaun ó gbúdọ̀ gbalé fún yaun ó gbúdọ̀ fún yaun lówó torí àṣírí tí ọmọ yẹn rí jòsí máa ń gbé oríṣiríṣi obìnrin níwájú ọmọ kékeré tẹ̀ ń rí yẹn ó máa ní kó jókòó ni gbà mí ò máa ran níṣẹ́ gbogbo evidence torí Máyọ̀wá ló ń control fóònù bàbá Mohbad gbogbo àwọn evidence yẹn ló fi ń challenge wọn pẹ̀lú míì wá kọ́mọ yẹn kíyàwó yẹn má bàa tú àṣírí náà fi gbalé fún stepmother ló kí ẹ̀ tán fi gbalé fún tán fi gba ṣọ́ọ̀pù fún jòsí wá ń sorí burúkú kiri different obìnrin ní everyday ìyàwó lé lílá kan tó máa bára wọn jà ọmọ tí Mohbad ti fẹ́ rí tán ló ti déètì rí jòsí tún ti ń dún ọmọ tá à ń sọ ẹ̀ ó tún túwẹ́ẹ̀kì fún jòsí bọ́ta tọmọ yóò bá túwẹ́ẹ̀kì fún ẹ lórí fóònù ẹ̀ túwẹ́ẹ̀kì tó ń jùdí fún ẹ lórí fóònù so sẹ́ndì òbò sí àbí ò sẹ́ndì fọ̀rọ̀ sí ẹ ó sẹ́ndì dí sí àbí ò sẹ́ndì dí sí ẹ fọ́tò woman tó fẹ́ láftà tó bá ti gbowó Naira Marley evidence rẹ̀ so fọ́tò woman yẹn kán bá wá bí ọ̀rẹ́ tó ń jáde fún mi tí n bá gbé ojú woman yẹn bọ́ta wàá kàn fi woman yẹn ṣẹlẹ́yà ọmọ pọ̀ kúkú máa ń ṣe bí olórí burúkú tẹ́lẹ̀ ọmọ ṣe bí olórí burúkú wọn náà máa ń ṣe gbọ́ máa gbójú woman yẹn tó fẹ́ yẹn síta tó ti bí ọmọ méjì yẹn máa gbé fọ́tò ẹ̀ síta máa tẹ̀ sí lójú tó lórí burúkú tí olóbó ìyá tiẹ̀ ìgbà tí ò sówó àárí ìgbowó ń wà ló ń dé ó tún fẹ́ gbalé ó fẹ́ gbowó jẹ́jẹ́ mi mo dúró ẹni bá ní mo ṣe sọ̀rọ̀ kò ní ra gbá fún ẹni tó bá ní mo ṣe sọ̀rọ̀ tó jẹ́jẹ́ mi mo wà tó fi pé rẹ̀ lólófò torí jẹ́jẹ́ mo ti fi ẹ́lẹ̀ tipẹ́ tí mo ra yọ̀ǹda ẹ̀ pé kó máa borí bú ẹ̀ lọ orí bú tó ń bẹ lórí ẹ̀ tó jẹ́ pé ọmọ tó kú ọmọ 26 years old tó kú mọ́ ẹ lọ́wọ́ ọmọ tó pasán mọ́ ẹ lọ́wọ́ ọmọ tó pasán mọ́ ẹ lọ́wọ́ tó dẹ̀ kú dànù mọ́ ẹ lọ́wọ́ níbi carelessness àti negligence orí burúkú yín tẹ́ wéṣì ọmọ ológo dànù tẹ́ wéṣì ọmọ ológo dànù torí pé ọmọ yẹn ti rí pé ní rí pé kò wúlò fún yín ẹ mọ̀ pé ewu tó wà lórí ọmọ yẹn àti wàhálà ni ò jẹ́ kó gun ọmọ yẹn dìde ṣe bẹ́ẹ̀ náà rí pé ọmọ ńlá ni ó wá kú tán ẹ̀ ń fòkú yangàn
ẹ fi òkú ọmọ yangàn òkú lẹ́yìn fi ṣe ọmọ mi ni má jẹ́ fòkú ọmọ yangàn nú ayé òkú ọmọ ológo ni wọ́n fi yangàn ó fi ayé ọmọ yangàn òkú ló fi yangàn orípáyé ẹ̀ lábàṣkẹ́ sí jòsí orípáyé ẹ̀ ta pa òbí ìbọn òun fòkú ọmọ sọmọ yín ni abọmọ ló lọmọ alámọ ló ní gbàjá ẹlẹ́nu gbẹ̀ ẹnu rẹ̀ bọ́ọ̀kù bí ẹnu òdo ìpàkọ́rẹ̀ pọnlá ẹlẹ́gọ bí ìlú sẹ́ráfù ó ṣe wájú sẹ́bìtì bí òkè olóru rẹ̀ sí ìwọ wá sọ̀rọ̀ sẹ́mi òun bú mi láìsẹ̀ láìbọjà àbó lórí burúkú ni yín àtẹ̀yìn tẹ́jọ́ ń bú mi tẹ́jọ́ rẹ́rìn kò ní yẹ gbogbo yín pọ̀ jòsí wá pretend fún yín níta ni o ẹ gbọ́dọ̀ gbà ṣe ń pọ́rọ̀ mi bí ó máa ń korò létí ni òótọ́ rọ̀ bí ẹ̀gún ni bí ìṣe máa sọ náà ní tẹ́ẹ̀mọ̀ rò pé bóyá ẹ̀rọ ni mò ń pa kíní kan ló ń ṣe ó ń jẹ́lọ́sì ni dákun jẹ́lọ́sì wèrè mo fẹ́ jẹ́lọ́sì sówó ni mo fẹ́ ní kí jòsí wá fún mi ní àbóúnjẹ sóúnjẹ ni mo fẹ́ gbà lọ́wọ́ jo fírèmù ni torí kò yé mi tó ìgbà tí bá ń sọ nìyí ń gbogbo wọn wá sí ìmúṣẹ ìgbà yẹn lẹ́wà máa rí pé kíní kan àǹtí tẹ́ni má bínú àǹtí tẹ́ni má ṣe kíní kan ó ní mo ti wí mo ní ẹ sọ pé justice for Mohbad ti lọ jòsí tẹ́ ẹ bá fẹ́ gba ẹ̀bẹ̀ jòsí gbogbo yín ẹni kó petition gbogbo àwọn tó wà nínú ilé tí Bukky bá ń wájọ́ torí Bukky ò ní ìdí justice Bukky ń parọ́ ni I dare Bukky tó bá pẹ́ lóòótọ́ ló ń wá ìdájọ́ sọ fún jòsí kó petition gbogbo àwọn nínú ilé kó tó lè gbẹ̀bẹ̀ rẹ̀ but ìwọ náà ò ní ṣe torí pé ìwọ náà fẹ́ mọ ọmọ tó ṣe ń lọ ìwọ fẹ́ camp ẹ̀ ni ìwọ fẹ́ máa wà in control of everybody ẹni bá ń wá justice ẹ sọ fún jòsí ẹni kó petition gbogbo àwọn tó wà nínú ilé ẹni kó sù wọn kí petition kọ́ ẹni kó sù wọn ni kí ṣe petition ẹni kó sù Wùmí fúnra rẹ̀ táyé jòsí ò bá ní lábàṣkẹ́ sí gbangba tí Wùmí ò bá ní tìkàbọ̀ díẹ̀ kó yọ jáde òròbó àwọn òròbó páì tó wà nù òdì rẹ̀ tí ò bá ní fà jáde ẹni kó bọ́ta ẹ̀yin ẹni kí jòsí bọ́ta jòsí ò ní lè try rẹ̀ ẹ̀yin ẹni kó ṣùbù mi ṣebí driver ti sọ̀rọ̀ ẹni gbogbo tó ń sọ ń tà yẹn àṣẹ ni mo gbọ́ ọmọdé hospital wọn gbà á nígbà tí wọn gbà á ṣé kò ń sún jẹ ni ṣé kò ń ṣe kinní kan ni a ti gbọ́ gbogbo story yẹn but now nígbà tó ọmọ ni now ó ti wá mọ̀ ẹ̀yin ló fi rìn wọlé bí àwọn orò ó dẹ̀ sí àtẹ̀gùn lọ sókè nígbà tó ọmọ ẹ̀ wà ń sálẹ̀ ó fọmọ ẹ̀ ṣàtẹ̀gùn ni Mohbad ló fi ṣàtẹ̀gùn torí ẹ gbọ́mọ sábẹ́ staircase nígbà tí ibi tó yẹ ká gbé sí wà ó fọmọ tó bíbí nínú ẹ àtẹ̀gùn ló fi ṣe ẹlẹ́gbẹ́ òkùnkùn ni ìwọ náà jòsí ìwọ náà wà nínú ẹgbẹ́ òkùnkùn á mú ọ sọrí ìwọ jòsí àti ìwọ bàbá rẹ̀ tó lọ sí àpá ọ sọrí nọ́ọ̀sì tó lóǹgùn lábẹ́ tó purọ́ mọ́ra rẹ̀ yẹn àpá sọ wá rí dírẹ́bà tó gbé yín lọ sí Kòròdú náà àlùpà sọ wá rí dókítà tó tọ́jú yín tó lóǹgùn lábẹ́rẹ́ ni tó lóun ṣe test fún àánà náà kùnà sọ wá rí ìwọ ìyàwó Mohbad àná ọ̀pá èwo nu ìyá Mohbad gbogbo yín lẹ̀ jìyà sọ wá rí wọ jòsí a fi ọṣẹ pàṣán a gbókù Mohbad sí ẹlẹ́gbẹ̀ẹ́ a ní kó lọ sóúnjẹ kó lọ bọ́ jẹ torí òdìsáàfù kan bọ̀ kọ́ ọbọ ọmọ yẹn jẹ ọmọ ọdún méjì 2 years kò rí ìdájọ́ ó wá ń ja fọ́tò ó ń ṣayé ó ń jayé ká ó wá rò wípé irú ìwà tiẹ̀ nílẹ̀ Yorùbá kò sí òbí bíi tiẹ̀ nílẹ̀ Yorùbá kò sí òbí tó ń ṣe irú ẹ̀ ní ilẹ̀ Yorùbá kò sí anybody nílẹ̀ Yorùbá lóde òní yìí o kódà Fúlàní Haúsá àwọn Yíbò tẹ́ ń pè ní àjòkúta mọ́mú mi ọmọ wọn ò gbúdọ̀ kú kán máa sórí burúkú bíi tiẹ̀ kó wà ní mọ́ṣúárì bàbá òròmọ ní Sylvester òròmọ ní ọmọ kékeré ọmọ tí ò tiẹ̀ tí ju 12 years old lọ tí ò ṣológo tí ò tí jẹ́ nǹkan kan tí ò tí dàgbà débì kan ó kú lórí àwọn òbí rẹ̀ kan máa ṣe fíìmù kiri ń ta ọ̀rọ̀ tí wọ́n náà sì popular jingo ni ṣùgbọ́n àwọn bá mi ṣe tí ó yẹ pé mọ́tò ìjọba tiẹ̀ inú mọ́tò ìjọba ni lọ́mọ yẹn ti rí kú tiẹ̀ he àwọn ẹbí rẹ̀ ò mọ̀ ṣe interview kiri bí olórí burúkú bí dìjòsí ìyá àti bàbá rẹ̀ ò máa sòsí wọn máa ṣẹ̀sìn ẹ̀gbọ́n ló máa ń gbáwájú gbẹ̀yìn tí wo ló bú sún ọmọ àlè jàtijàti tán ń pè ní Joe Frame yìí tó ń ṣe lẹ́lẹ́yà lórí social media ìwọ lọ ń kọrin ìdárò ọdún méjì fún ọmọ tó bí ó mọ̀ máa ṣẹ̀sìn ó lè rọ́mọ sí ẹ́ irọ́ wàá rọ́mọ sí ẹ́ ìgbẹ̀yìn rẹ̀ jàkàjàkà ni torí tí n bá sọ pé ò lè rọ́mọ sí ẹ́ àwọn ọmọ ni mo ń ṣépè fún yẹn
àwọn ọmọ òsìn yẹn tó lórí burúkú tí ẹ ó tiẹ̀ jẹ́ kí èèyàn mọ tí ó sọ wọ́n padà já ní ó padà jòkú ẹ torí àwọn ọmọ ò sá fún ẹ ni àwọn ọmọ ò padà fi ọ́lẹ̀ last ni jòsí lọkọ déètì nílẹ̀ sórí ìyàwó tó fẹ́ yẹn tó bá gbowó owó Naira Marley tó bá fi woman tó wà nínú ilé yẹn sílẹ̀ tó dúró tí ò ní gbà sọ̀rọ̀ torí mo gbọ́ pé mo béèrè mo ní ìyá Beulah ńkọ́ mo ní ṣé ó ti lọ ni wọ́n ní kò lọ mo ní bo ni ìyá Beulah wà wọ́n ló wà nílé mo ní kí ló ṣẹlẹ̀ ṣé òun àti ẹ̀ ní ṣé ti kọra wọn lẹ̀ ni wọ́n lẹ̀ kọra yín lẹ̀ Jòsí mo béèrè wọ́n lẹ̀ kọra yín lẹ̀ mo ní ṣé Jòsí ò kì í wá sí ilé ìtọ́dọ̀ tiẹ̀ ni wọ́n lọ́ọ́ kì í wá wọ́n ní òkè yẹn ló máa ń sábà wà torí pé oríṣiríṣi obìnrin ló máa ń gbé ń bẹ̀ ká ní mo ní nọ́mbà woman yẹn lọ́wọ́ ni màá ti pè màá ti béèrè lọ́wọ́ ẹ̀ màá ti ní kó bá ń gbé ọ ṣépè kó bá ń tìka bojú ẹ̀ tó bá kọjá yìí ẹ̀ woman yẹn wà nulẹ̀ nígbà tí ò sí nǹkan kan Jòsí ó rántí woman yẹn stepmother no kí ẹ̀ tó wá lọ ń lọ gba ṣọ́ọ̀bù fún ń lọ gbalé fún ẹni tó jìyà pẹ̀lú ẹ̀ tó bẹ́ẹ̀ tọ́ àwọn ọmọ mẹ́fà àwọn ọmọ àdúrà blessing mẹ́ta àtàwọn ọmọ stepmother no kí ẹ̀ ó jẹ́ mẹ́fà lẹ́ni tó bẹ́ẹ̀ tọ́ wọn tó bẹ́ẹ̀ dúró tí wọ́n tó ń dáná oúnjẹ bọ́n máa ń lọ school ló ń jí tó ń dáná mójú kó tó di pé ó bí ẹyọ kan ṣoṣo fún wọ ó rántí láti gba ṣọ́ọ̀bù fún woman yẹn kó ra ọjà síbẹ̀ ó tún wá ń fìyà jẹ woman yẹn Jòsí sọ pé mo wọ́nu ẹ sórí tí ìyà bá jẹ woman yẹn tí n bá padà rí mo ti ní kán lọ bá mi wá ọ̀nà kán bá mi lọ lé rẹ̀ kán lọ bá mi ṣe fídíò mo ní kán mọ̀ jẹ́ kó mọ̀ tó bá kọjá kán rìkọ́dù ẹ̀ mo fẹ́ wo bí bó ṣe rí mo fẹ́ wo bí woman yẹn ṣe rí tí n bá rí tó bá kọjá lọ́dọ̀ àwọn boys mi tán bá ní aṣọ tó dọ̀tí ló wọ̀ àbá tó dáa ayé ẹ̀ máa bàjẹ́ sórí social media ẹ̀ Jòsí mo fẹ́ fi ẹ jẹun mo fẹ́ kémi àti ẹ kájọ gbéra wa tàbáyé mo ti sọ fún àwọn ọmọ mi tán bá ti rí ìyá Beulah ní kọjá lásán tó bá wọṣọ tó dọ̀tí ayé ẹ̀rún tí bá tẹsẹ̀ bá yẹ̀gẹ̀rẹ̀ tiẹ̀ ta lẹ́ni tó lè tọ́jú ọmọ fún aláìmoore lẹ́yìn ọkùnrin moore ungrateful element níyìn obìnrin tó máa jẹ́jẹ́ fún kó tó fẹ́ woman ẹ̀ wá jẹ́jẹ́ fún o wá dalẹ̀ rẹ̀ tán o tún wá ń sọ fún o tún fojú rẹ̀ rí pé kí ló fẹ́ ṣe fún ẹ Jòsí ayé ẹ̀ máa rún sí mi lọ́wọ́ tí ìyà bá jẹ woman yẹn torá láìmoore ni ẹ òun rówó yìí so pọ̀jù tó bá fún woman yẹn ní 1 million naira pé kó lọ fi sí ṣọ́ọ̀bù kó lọ fi rajà sínú ṣọ́ọ̀bù ẹ̀ ládùúgbò owó tó gbà kò nídìí ilé mọ́ tó bá fún ní 1 million naira Jòsí so ti pọ̀jù ṣé kì í ṣàǹfààní ara tiẹ̀ ló máa jẹ́ àwọn Máyọ̀wá sì ń lọ sọ́dọ̀ rẹ o àbí wọn ní jẹun nítorí 5,000 naira tán lọ́wọ́ máa ń fún lóṣooṣù torí mo investigate ẹ̀ gidi wọ́n ní 5,000 naira ló máa ń fún lọ́sẹ̀ẹ̀sẹ̀ 5,000 ló ń fún lọ́sẹ̀ kan ṣé 5,000 naira ní ayé tá wà ní Nàìjíríà lẹ́nìí só tó yàn jẹun láàrin ọ̀sẹ̀ kan ó dẹ̀ 5,000 Jòsí tó kì í ṣe èèyàn rẹ bẹ́ẹ̀ ṣe ń wo lórí burúkú ẹ̀ yẹn kì í ṣe èèyàn rẹ ó ń fi ìyà jẹ ìyá Beulah bẹ́ẹ̀ ṣe ń wo yẹn àní mo béèrè sẹ́ mo ti ní tí wọ́n bá mi rí woman yẹn kán bá mi rìkọ́ọ̀dù rẹ̀ kán máa lọ lé ẹ̀ torí tẹ́ bá lọ lé ẹ̀ Jòsí lè wà lé tán bá ti rí tó kọjá tán bá mi rìkọ́ọ̀dù ẹ̀ ẹ bá ń ṣe rìkọ́dì rẹ̀ tó bá dọ̀tí Jòsí ọ̀rọ̀gọ̀ tí bá tẹ̀sẹ̀ rẹ̀ bá yẹ̀ tiẹ̀ ta tán bá wá fọ̀rọ̀ wá tó ò bá wá fún ni wọ́n ẹni tó súnmọ́ ẹ pẹ́kípẹ́kí ló ń fún èmi ní ṣàǹgbé information tó gbá ski ọlọ́ngbà hálàkùà ẹni tó fún ẹ bí ìsanrùn ló ń fún mi ní information báwo ni mo ṣe mọ̀ pé ó fẹ́ lọ fẹ́ yàwó ṣé ìyá Beulah náà ló gbá fẹ́nu ẹ mú dìdìrín dín robo ó dọ́dọ̀ ẹ ó mọ fóònù ẹ fídíò tọmọ ọmọ tí Mohbad fẹ́ tó ń tú ẹ̀kì yẹn tó sẹ́ni sórí fóònù ẹ ṣé ìyá Beulah náà ló sọ ọdẹ mọ́ fìyà jẹ wúwà yìí kó fún lówó ó kàn ń fìyà jẹ ni lẹ́ni ni ló ṣe ń kanra mọ́ mi má kanra mọ́ mi Jòsí má lọ kanra mọ́ mi èmi kọ́ mo bá ti yẹ jẹ́ má kanra mọ́ mi Jòsí má kanra mọ́ mi Joframe má kanra mọ́ mi èmi kọ́ mo bá ti yẹ jẹ́ má kanra mọ́ mi mò ń sọjọ́ ọ̀bí lánàá ìwọ lórí láyà láti bọ́ta ó pèrè ẹ ní wèrè ìwọ ní olófò ní ẹ tí ẹ máa ta gbẹ̀yìn ni ọ̀rọ̀gò lọ́wọ́ mi ọ̀sẹ̀ kan ni màá fi nà ọ́ lẹ́gba tó bá ń ti dalẹ̀ màá tún fún ẹ lẹ́gba tó bá tún ti dalẹ̀ wàá tún jìyà lọ́wọ́ mi wàá máa jìyà lójoojúmọ́ lọ́wọ́ mi ni èmi ni wọ́n ń bú olólòfò ní ẹ lọ́jọ́ ọ̀bí mi lọ́jọ́ ẹ̀yẹ mi ayé ẹ̀rún gbogbo tí bá ti mọ̀ nípa ẹ̀ ní mọ̀ sọ sọrí ìyá ṣọ́ọ̀ṣì yẹn tó ń fẹ́ tó fẹ́ sí ìyàwó fún tí gírèsì dọ́gbọ́n sọ pé tó bá compromise
lórí torí woman yẹn tó bá lọ fẹ́ woman yẹn ó máa pa ẹ́ jòsí ó máa pa ẹ́ ló ti sọ sọmọ pé lóun ti mọ ọtí rí thank you so much sọmọ pé lóun ti mọ ọtí rí òun máa mu ọtí dáadáa òun ti mu carton crate mọ́ọ̀tì kan crate bíà olóbùkú obìnrin ó tún lé sọ́ńtà òun ti mu crate stout àmọ́ pé olóṣó ni màdámù olóṣó ni màdámù ẹ bá ń pe god protection àwọn pìkínì tó ló fẹ́ rà yẹn bá mi lọ sí ọjà tábàkọ́ lọ bá mi máa sàbí umbrella bá mi lọ sàwọn pìkínì kéékèèké ó nídìí ẹ̀ ó nídìí pìkínì díẹ̀díẹ̀ ó tún nídìí kan fún ẹ̀jẹ̀ olóbùkú ni ọ́ ó iṣẹ́ abiyamọ gidi abiyagba ni ẹ́ abiyagba obìnrin gidi ò kì í wúwo lórí burúkú tó ń wù yẹn tó bá jẹ́wọ́ ló ní ọmọ ṣé wàá ní wípé kí jòsí kó o máa jó kiri olórí burúkú torí owó tó ń gbà lọ́wọ́ jo frame ò ń gba owó lọ́wọ́ jòsí ń lo fi ń ṣe ẹlẹ́lẹ́yà tó ń ṣe lo fi ń jẹ́ pé jòsí ń kọrin pátápupa igi ewédú ṣé baálé orí afẹ́fẹ́ wà nínú báíbù tó o dáhùn wípé orin ẹ̀mí ni ayé ẹ̀ dẹ̀ máa mi ni ọ̀run ẹ̀ máa pin ni ẹ̀yin tó jẹ́ pé ó yẹ kán gé orí yín sí títì ẹ̀yin ìyá wálé àṣírí ẹ̀yin màmá ìrọ̀lẹ́ ayé ẹ̀yin ìyá ìrọ̀lẹ́ ayé táyé yín ti ta pa ò ayé èdò síta ayé gírèsì ta ti gírèsì yẹ gírèsì ayé ẹ ti yẹ gírèsì olóṣó màmá onípìnkínní níbi títí ẹ ta dé níbi títí ẹ yòrò dé níbi táyé ẹrún dé níbi títí ẹ bàjẹ́ dé ojoṣù ọmọ lọ sí Èkó tó ń gbóúnjẹ lọ sílé ìyàwó oníyà ọkọlọkọ ṣé ìyá Bẹ́úlà ò lè dáná bí gírèsì bá rí ìyá Bẹ́úlà báyìí ó máa wú lẹ́nu bí ẹnu olórí burúkú ni òun àti jòsí ń jẹ sí ara wọn olùkùnú ni olùkùnú jòsí ni wọ́n ń jẹ sí ara wọn wọ́n ń lára wọ́n ń fọ́ra wọn wọ́n ń gbára wọn gidi gbogbo ìdí gírèsì tẹ́ rí pé ó ga sókè yẹn Grace ló jẹ́ kó jòsí ló ń fún ni jòsí láìkì dọ́gì ọlọ́run ó láìkì dọ́gì gan jòsí láìkì dọ́gì gbogbo inú ilé àlàpà tó ti máa ń lọ ṣe bíríkìlẹ̀yà ń gbọ́nà kápẹ́ńtà gbogbo àwọn ọmọ tó wà bẹ́ẹ̀ ni jòsí máa ń fi ọwọ́ wọn tì gànà ó láìkì yọ̀dí ẹ rí i pé di Grace ga sókè sí ẹsẹ̀ rẹ̀ wá ṣe pìpìrì bí ìgbà tán bá fi igi gbèrò ó ní Grace olóbó ẹ̀sìn olóbó ẹ̀yà oníṣekúṣe olóòbùkún ti bá justice ó ti fòbò bá kírẹ́dìtì jẹ́ o ará àdúgbò Grace ti fòbò bá justice fòbò bá àdì nítorí owó oúnjẹ kújọ olóbó ẹ̀yà sọ mọ̀ pé wà àti jo frame náà lẹ́jọ́ ń bú mi ẹ̀ẹ́dẹ̀jọ́ sẹ̀sìn náà ẹ̀ẹ́jọ́ jìyà ẹ̀yin méjèèjì lẹ̀ jìyà lọ́wọ́ mi ìsì tí ì ṣe tán ṣé mo lọ tí ń lé ìní kí n ta dí ara kí n gbé ọ ṣépè kí n gbé ọ ṣépè bá ṣe ń dàn lọ́wọ́ ẹ̀ kí n máa gbé ọ ṣépè kí ni kán bá ń bu omi wá omi ní gbé ọ ṣépè bómi ò bá pa ọ lórí wá fìkà lọ̀ mí níwò lérí ibú yìí èmi ò mọ̀ gbà tí justice for Mohbad di justice for Obo Grace ká tún ṣe justice for Obo Grace náà justice for Obo Grace justice for poor Grace Obo Grace ní di justice tó rán ti gbé gbóná ọkọ gan ò dúró ọkọ rẹ̀ gangan kò jẹ́ kọ́kọ́ gan rí tòun mú kò jẹ́ kọ́kọ́ gan dẹsẹ́ ọ̀dọ̀ gbogbo ìgbà ni ó mọ púrọ́pọ̀ lórí òkè òun lọ sí àwọn lọ sí convention ni àwọn lọ sí missionary àbí kí náà ń pè missionary inú ilé jòsí ló ti ṣe missionary lẹ́lẹ́yìn ní dọ́gí ní fún jòsí ní jòsí náà fún dọ́gí ẹ̀mọ̀ pé òun sì ga ẹpọn rẹ̀ gùn ó kó jòsí gùn dáadáa dọ́gí ni Grace máa ń gbà lọ́wọ́ jòsí dọ́gì gidi ló máa ń gbà á kúrò nílé á purọ́ fún pásítọ̀ ọkọ rẹ̀ ìyẹn dọ́mí nìyẹn dọ̀ngọ̀lì ẹran yóò ṣògbó nìyẹn dọ́mí Grace ti sọ yóò di dọ̀ngọ̀lì ìyẹn á tún máa sọ fún jòsí pé tẹ́yìn lẹ́ ń fẹ́ yàwó mi tẹ́yìn lẹ́ ń fẹ́ yàwó mi àrèdè bàbá àwọn àrèdè gbogbo tẹ́yìn lẹ́ ń fẹ́ yàwó ẹ̀ṣẹ́ àti gàyàwó mọ́ mi lọ́wọ́ ń sìn ọkọ Grace yóò mọ wí fún jòsí pé ẹ̀ṣẹ́ àti gàyàwó mi báyìí ẹ̀yin sáà lè gbàyàwó mọ́ mi lọ́wọ́ báyìí mọ́ ti rẹ́rìí yó jòsí ti fún yàwó àwẹ̀ ní dọ́gì gidi ló mú ó ti fún ọ̀gbẹ́ni ìyàwó ọ̀gbẹ́ni ó ti fún ní dọ́gì bí wèrè dídì Grace bó ṣe ga sókè ṣe ìdí tó bá ti ń ga lókè ti mọ̀ pé dọ́gì ló ń jẹ́ bẹ́ẹ̀ dọ́gì ni dọ́gì
Grace like doggy bí ó like doggy. Ẹ mọ̀ pé tí kí Máyọ̀wá tó wọlé bàbá Mohbad ò ráyè tó rẹ́dò míì máa wá lọ́lọ́bọ̀rọ̀ ni asáré ká ẹ rí pé yẹ́rì ni Grace máa ń mú wọ̀ ni ẹ rí pé yẹ́rì ló máa ń lò ní yẹ́rì ni Grace máa ń wọ̀ náà ẹ rí Grace tó lo packaging tó wọ ṣòkòtò rí ni ṣé gown rẹ̀ gan ẹ rí pé àwọn gown tó máa ń wọ̀ kì í ṣe àwọn fitted gown àwọn gown ẹlẹ́bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ tí ìsàlẹ̀ rẹ̀ máa ń fẹ̀ tí wọ́n kàn fi ka sókè kì í wọ pátá bó ṣe wà ẹ rí pé tó bá rìn díẹ̀ máa ń já tẹ̀lé lẹ́yìn ní pọ̀tọ̀pọ̀tọ̀ ẹ rí pé ìdí yẹn máa ń já tẹ̀lé lẹ́yìn pọ̀tọ̀pọ̀tọ̀ ìdí yẹn máa ń já pọ̀tọ̀pọ̀tọ̀ because kò í wọ pátá kì í wọ pátá ló fà á kì í wọ pátá òun dẹ̀ ní bí ìṣe wọ pátá yẹn ìyẹn múṣẹ́ yá náà ń pè yẹn múṣẹ́ yá ayé ni tí ó bá sáré wọlé báyìí tán bá ti kó bá ti gbóúnjẹ lẹ̀ tó wò yányànyàn torí wípé Máyọ̀wá ò sí nínú ilé pé Máyọ̀wá ò sí ń bẹ̀ tó bá ti rí pé Máyọ̀wá ò sí ń bẹ̀ báyìí wọlé lẹ́lẹ́yìn ni ẹlẹ́yìn ló máa fún ẹlẹ́yìn wọ́n mú kàn máa sáré kásòkòtò sókè kó tó di wípé Máyọ̀wá wọlé ni dọ́gí ayé ni dọ́gí ayé dọ́gí gidi dọ́gí ayé ni dọ́gí gidi ṣé yìí ò rí pé díẹ̀ ga sókè ni àwọn ìdí tó máa ń lọ sí ìdí tèmi lọ sókè rí pé ìdí arẹrẹ ń tèmi ìdí arẹrẹ torí pé èmi máa ń wà lórí bẹ́ẹ̀dì máa ṣetán báyìí ni máa ká yáyáyá ọkọ mi á ní open ẹ má close ẹ má pàdé ìyá má pàdé mọ́ ọmọ àlọ́ ti fẹ́ pàdé mọ́ lọ́ọ̀bẹ lóyún ni má pàdé mọ́ mo ní kó ti tàsíkò ni ara àwa purọ́ fún mi ìyá ó ti bọ̀ baby is coming open it dòsí títí ẹ̀ mo ṣe yá lò ìdí david ìdí arẹrẹ ni ẹ lọ wo ti Grace ẹ rí i pé di òkè ni àwọn ìdí tó máa ń ga àwọn tó máa ń ga pé téèyàn bá náà tó bá ṣe tọ́ṣì ọ̀tọ̀ ní ó láìkì tọ́ṣì ọ̀tọ̀ dọ́gì gidi tó yẹ pé ó máa mú ọwọ́ rẹ̀ méjèèjì báyìí tó máa fi sí orókùn tó máa fi sí orí èékánná tó máa fa orí èékánná ẹ̀ tó máa yọ̀dí sẹ́yìn bọ́bọ́bọ́ ó máa yọ̀dí sẹ́yìn bọ́bọ́bọ́bọ́ awárù di bọ́bọ́bọ́bọ́ ẹ rí i pé ló jẹ́ kí ìdí ẹ̀ máa ga ó ní di Grace ṣe ń ga òkè ìdí gan lébi ẹnu ò gan yán aláyé irun aláyé polúkúlù musẹlẹgọ píún ìwọ náà ń bẹ́ ń ta ẹmú kéèsì ọmọ ọlọ́mọ ẹ dojú ẹ̀rú ọdẹ péré ẹ lábìyamọ ọwọ́ ní tí jòsí bá compromise wàá pa lọ́pàá tí jòsí bá compromise ta ló bá kéèsì jẹ́ bí ó ṣe ìwọ ló fòbò bá justice for Mohbad jẹ́ àmọ́ pé wọn náà wà lára àwọn màdàmú tó fòbò bá kéèsì jẹ́ àmọ́ pé ẹ̀yin náà wà ń bẹ̀ ẹ̀yin náà wà lára àwọn tó fòbò bá kéèsì Mohbad jẹ́ aláyé jẹrà Ṣàkì ń ṣe bí ọ̀rá o egungun ó ń ṣe bí ẹran ní kí mú alágbàso kìíní kan tó ń bọ̀bọ̀rọ̀ mọ̀ lóko wọ́n máa ṣàpèjúwe lẹ́yìn tí kìíní kan ó ṣe ń sẹ́yìn jòsí jájọ wọ studio mo fẹ́ kọrin wàá rògò lọ́wọ́ mi mo fẹ́ kọrin fún ọ orin tí mo kọ́njò ní mi tí wọ studio torí mò ń ṣe preparation ìgbéyàwó mi lọ mo sì ti parí ìyàwó báyìí. jo frame ẹlẹ́lẹ́yà ni ó máa ṣe ẹlẹ́yà gbẹ̀yìn ni sórí lọ́kọ déètì nílẹ̀ sórí tó bá fẹ́ woman tó fẹ́ fẹ́ yẹn sórí àwọn owó tó ń rí tó ń ná nínàkúnà jòsí wàá bẹ̀yà bẹ́ẹ̀lá láti o lọ́kọ déètì nílẹ̀ sórí woman tó ń fìyà jẹ yẹn o máa wà láì woman tó ń fìyà jẹ yẹn mo fọlọ́run tí mo sì ṣẹlẹ̀ rí wàá bẹ̀ ẹ́ last jòsí o máa bẹ̀ woman yẹn last. ó máa bẹ̀ woman yẹn last o torí pé owó tó ní ó máa tán gbogbo tó gbójúlé ó máa tán wá máa wá ẹlẹ́bẹ̀ ká woman yẹn á ti wà níbi ipò tó dáa torí ó fìyà jẹ woman yẹn gan ó fi ìyà tán bá níyàn fìyà jẹyàn jòsí bọ́n ṣe ròyìn woman yẹn fún mi wọ́n lọ́ọ́ tọ́jú ẹ̀ wàá tún wá máa halẹ̀ mọ́ woman yẹn nínú ilé wọ́n ní wàá lọ lé wàá wá láti ibi tó lọ wàá lọ máa halẹ̀ mọ́ sometimes wọ́n lóríṣiríṣi nǹkan ló máa ṣe woman ó dẹ̀ fojú 5,000 naira lọ́sẹ̀ lọ ìjọ́ wo ló ti fún lówó náà torí wípé ó láwọn ń ta tẹ́lẹ̀tẹ́lẹ̀ ń ló ṣe máa ń dùn mí fẹ́yìn ọkùnrin nígbà tẹ́ bá fẹ́ obìnrin ẹ mọ̀ pé nìyẹn ti fẹ́ ọmọ ó ti bímọ rí
ẹ̀yin náà ti bímọ rí á bá yín tọ́mọ ti yín á máa bá yín owó tó yẹ kó fi tọ́jú àwọn ọmọ tiẹ̀ á wò ń wò pọkàn á máa tọ́jú ọmọ ti yín ń gbọ́ bá wá tọ́jú ọmọ tí ìyàwó tó ti rìn lọ ń lẹ́ lọ gbámúgbà tó bá yá obìnrin tó wá bá yín jìyà yẹn ẹ wà gbà àti sẹ́gbẹ́ kan sẹ́ni pé lórí burúkú ni irú yín ọmọ pẹ́ ní òfò ní irú yín jò sí ìṣe èèyàn tó dáa ẹni téèyàn lè fi yangàn láwùjọ ó ṣe abiyamọ gidi abiyagba ni ẹ ìkà ọ̀dájú ènìyàn pẹ̀lú ṣé wọ́n rò wípé bóyá o rò pé o lè jáde síta ní àná ọjọ́ ẹ̀yẹ tèmi kò rò pé o fẹ́ bú mi káyé ẹ má bàjẹ́ fún ẹ o rò pé o lè bú mi kí n má wọ ẹ bí ìgbà tán bá wọ ajá tó ti kú lẹ̀lẹ̀ bí ìgbà tán bá wọ ajá níwọ̀kúwọ̀ o rò pé mi ní lè wọ ẹ máa wọ ẹ tí ò sí tó fẹ́ ṣẹlẹ̀ máa wọ ẹ èmi wà nílé mò ń ṣàjọyọ̀ ọjọ́ bíi tèmi pẹ̀lú àwọn ọmọ mi ìwọ wá lórí láyà o bọ́ta oníwo olófo wá dolófo nú ayé ni ọjọ́ ẹ̀yẹ máa di ọjọ́ òfo mọ́ ẹ lọ́wọ́ àfi tó bá apologize gan mi ní gbẹ̀bẹ̀ torí I don't need your apology tó wá sí ń ta lánàá fake ni ẹ lọ kọ déètì ní títí òsì bá gba owó ọwọ́ Naira Marley ó fẹ́ fi yín ja bátù ni o kó owó ọwọ́ Naira Marley lè jáde ó fẹ́ fi yín ja ogun yẹn tí owó yẹn bá ti jáde kẹ́ ẹ bá gbà kò fẹ́ kí Wùmí gbà ń bẹ̀ kò fẹ́ kí everybody gbà ń bẹ̀ wọ́n dẹ̀ ti parí ìjà wọn lábẹ́lẹ̀ èmi ti sọ fún yín pé ìjà wọn ti tán Jòsí Wùmí everybody àti ìyá Mohbad wọn bára wọn jà mọ́ ẹ̀yin tẹ̀ wá public lẹ̀ ń jà tán bá wá bí Jòsí re tó jẹ́ bàbá rẹ̀ ló bí tó jẹ́ gúdù ló bí bàbá rẹ̀ mọ́ fádà ẹni kí Jòsí bọ́ta ẹni kó sú àwọn tó ẹni kí Jòsí sú wọn ẹni kó petition àwọn tó wà nínú ilé ẹni kí Jòsí petition àwọn tó wà nínú ilé kó sú wọn ni kí tètè petition ẹni mo ní kó zù Wùmí kó sú Wùmí tó bá yẹ kó sú ọ fún ẹni kó sú Wùmí tó bá sú ọ fún tó jẹ́ lóòótọ́ ló wá apologize fún yín níta ẹni kó sú Wùmí kó sú gbogbo àwọn boys tó wà nílé àtàdúrà dàrósà kó sú wọn ìgbà yẹn lẹ mọ̀ pé Jòsí wá apologize but tẹ́ Jòsí bá wá apologize tẹ́tàn ó fẹ́ fi yín gbowó jáde ni ẹ lọ kọ déètì nílẹ̀ tí Jòsí bá gbowó tán tí ò bá tẹ̀ sí yàrá ya yín lójú ìgbà yẹn lẹ máa mọ orí èèyàn tí Jòsí jẹ́. ó dàbí pé orí títì ẹ ti burú tiẹ̀ ìráyè tí ogun ló máa pa ẹ́ ò ní kúre ò ní jèrè wo lórí burúkú má ṣàǹfààní ẹ̀yin táyé yín ti rún táyé yín ti bàjẹ́ ọlọ́run ọmọ kan blessing Sakuma mo kí yín jàre ẹ kálẹ́ ẹ kásán ẹ kúrọ̀lẹ́ Kẹ́hìndé fún mi ní mọ́ọ̀tì kan nínú fíìsì pẹ̀lú kọ́ọ̀pù ẹ bá ń dá sí orí kò adé sí ń bú mi gbọ́ lánàá má sẹ́yìn náà sọ̀rọ̀ wà bẹ́ẹ̀ gbà tó ń bú mi lánàá. gbogbo ẹ̀ lákúkú gbọ́ má sọ̀rọ̀ lọ orí adé ń gbọ́. ṣé ẹ rí i pé wọ́n ń di Jòsí lọ́dún ẹ̀yẹ mi à ń dádé bọ́ta à ń fẹ́ àwa wà ní múdù ìyàwó àwa ní múdù ìyàwó fúnfẹ́ àwa ní múdù ọba níní máa sọ lọ à ń jọba à ń fẹ́ yàwó. ṣé Jòsí bẹ́ẹ̀ ni ọ̀sẹ̀ thank you fún mi ní kọ́ọ̀pù jọ ṣé ẹ rí i pé Jòsí fẹ́ fẹ́ yàwó ni ẹ jọ ìyàwó wo ló fẹ́ fẹ́ àní Sakuma ṣe rí àwọn ọmọ mi nígbà tán fún mi ní information wọ́n ní kò treat woman tó wà nílé yẹn dáadáa wọ́n ní bó ṣe ń treat woman yẹn ò dáa rárá mo dẹ̀ ti sọ fún mo ní anytime tán bá ti rí woman yẹn mo fẹ́ kọ́ bá mi record ẹ̀ mo fẹ́ wò tó bá dọ̀ tí ayé Jòsí ta tí bá tẹ̀sẹ̀ bá yẹ̀gẹ̀rẹ̀ tì ẹ̀rún jẹ́ kí n rí pé bàtà rẹ̀ jẹ́ bóyá ó ti já ó ṣeun jẹ́ kí n rí ọ. òun náà lè dán o bá sọ má nílọ̀dẹ lọ́rùn pọ̀. mo tiẹ̀ ń bu kínní ni mo fẹ́ mu. mo ní kí n kí ẹ pé ẹ̀yin ìyàwó ò ní mẹ́ni ire ni àfi bá kọ àfi bá bo in Jesus name.
but nǹkan kan tẹ́mi ò tí ò yé mi you don't come on TikTok although orí TikTok náà ló ti wá bú everybody a dẹ̀ ń sọ fún ẹ nígbà tí kinní máa bẹ̀rẹ̀ mo pè é ní kọ̀rọ̀ jòsí mo ń bá sọ̀rọ̀ mo pè é ní bàbá mo ní kinní kó má lọ báyìí o you didn't listen you hang up on me mo tún pè padà Joshua ń ṣe ìtòhùn you cannot let nísìn everybody is uniting against you because that's what it's going to be nǹkan tó máa ṣẹlẹ̀ nìyẹn everybody will start uniting against you you know why because you are not a straightforward man you are not an honest man you are nowhere near straightforward that is why tí mo yìí mọ̀ pé ó máa boomerang tó bá jẹ́ olóòótọ́ ni ẹ́ tó bá jẹ́ ẹni ire ni ẹ́ tó bá jẹ́ òun tún lè ṣe tó bá yẹ pé òun tún náà ṣe àwo ara jí hàn pé ó yá kọ́ máa jà nìṣó but I know ibi tí ò bá ti da ẹni tó ẹ̀ di ibi tí ò da